ìtẹ́lọ́rùn ni bàbá ìwà onísùúrù fún ara kìnìún. ohun ọwọ́ òtó máa fi gàngàn fá ọmọ ádámọ̀ ẹ̀sìn ní agbájá. ẹ máa fọjọ́ ọlọ́jọ́ lọ. ìtẹ́lọ́rùn ni bàbá ìwà onísùúrù fún ara kìnìún. ohun ọwọ́ òtó máa fi gàngàn fá ọmọ ádámọ̀ ẹ̀sìn ní agbájá. ẹ máa fọjọ́ ọlọ́jọ́ lọ. ẹ má ṣe sáré kọjá kádàrá olúwa ló lóhun gbogbo. àkúnlẹ̀yàn ládàáyé bá o ká má fọjọ́ ọlọ́jọ́ lọ. ìtẹ́lọ́rùn ni bàbá ìwà onísùúrù fún ara kìnìún. ohun ọwọ́ òtó máa fi gàngàn fá ọmọ ádámọ̀ ẹ̀sìn ní agbájá. ẹ máa fọjọ́ ọlọ́jọ́ lọ. ẹ má ṣe sáré kọjá kádàrá olúwa ló lóhun gbogbo. àkúnlẹ̀yàn ládàáyé bá o ká má fọjọ́ ọlọ́jọ́ lọ. ìtẹ́lọ́rùn ni bàbá ìwà onísùúrù fún ara kìnìún. ohun ọwọ́ òtó máa fi gàngàn fá ọmọ ádámọ̀ ẹ̀sìn ní agbájá. ẹ máa fọjọ́ ọlọ́jọ́ lọ. ìtẹ́lọ́rùn ni bàbá ìwà onísùúrù fún ara kìnìún. ohun ọwọ́ òtó máa fi gàngàn fá ọmọ ádámọ̀ ẹ̀sìn ní agbájá. ẹ máa fọjọ́ ọlọ́jọ́ lọ. ìtẹ́lọ́rùn ni bàbá ìwà onísùúrù fún ara kìnìún. ohun ọwọ́ òtó máa fi gàngàn fá ọmọ ádámọ̀ ẹ̀sìn ní agbájá. ẹ máa fọjọ́ ọlọ́jọ́ lọ. ìtẹ́lọ́rùn ni bàbá ìwà onísùúrù fún ara kìnìún. ohun ọwọ́ òtó máa fi gàngàn fá ọmọ ádámọ̀ ẹ̀sìn ní agbájá. ẹ máa fọjọ́ ọlọ́jọ́ lọ. ìtẹ́lọ́rùn ni bàbá ìwà onísùúrù fún ara kìnìún. ohun ọwọ́ òtó máa fi gàngàn fá. arákùnrin Ayọ̀, má bẹ̀rù, má ṣe fòyà. igbó ojú òkú la ti mú ọ bọ̀, ó sì ti di ara wa. kódà òun bá a lọ sọ́run báyìí báyìí. arákùnrin Ayọ̀, ọ̀nà gbọdọ̀ òun ló ti ṣí kalẹ̀ yìí. Elédùmarè ní káwọn mú ọ bọ̀ wérewére kíákíá. ibojì òkú lẹ tí mú mi bọ̀ yìí. Olódùmarè wá sọ pé ilẹ̀kùn ọ̀run ṣí kalẹ̀, ibodè ọ̀run ó ṣí kalẹ̀ kí n máa bọ̀. Rárá o, èmi ò lọ sọ́run o. Kò tí ìyá tí mo fẹ́ lọ sọ́run báyìí. Ẹ jẹ́ kí n padà sílé ayé, mi ò lọ. Ẹ jẹ́ kí n padà. Gbọ́lọ́run tóbi. Jẹ́ ká gbọ́lọ́run tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Àní ó jẹ́ a tún gbọ́lọ́run tóbi. Allahu Akbar. Ayọ̀. Naam. Sórí àlá tí o lá yìí àpẹẹrẹ ní látọ̀dọ̀ Ọlọ́run Ọba. Àpẹẹrẹ yìí ní í ṣe pẹ̀lú kádàrá, ó ní í ṣe pẹ̀lú àkúnlẹ̀yàn. La ilaha illallah. Ayọ̀. Naam. Nínú Lahul Mahfuz, níbi tí a kọ kádàrá oníkálukú sí, níbi tí a kọ ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan sí, àsìkò àti ìgbà tá a máa lò nínú ayé yìí, Ọlọ́run Ọba ó kọ ẹ̀mí gígùn fún ẹ.
A'udhu billahi minash shaitani rajim. bẹ́ẹ̀ni lọ́wọ́n bá ọkọ ẹ̀mí gígùn fún ẹ ìyẹn ní àpẹẹrẹ àlá tó o láyìí kò yé ọlọ́run kẹ́mi gígùn fún ẹ ọlọ́run kẹ́mi gígùn àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ nínú láwùlì mọ̀fúùsì náà nínú Quran òun ti arábìnrin ni tí ojú ọmọ ń pọ́n tó ń wá ọmọ ó ń wá ọmọ ó ń wá ọmọ ó bá tọ̀ ànábì Musa lọ alayhi salatu wassalam. pé ẹ bá ń bẹ Ọlọ́run kó lọ da ọmọ fẹ́mi náà ànábì Musa ó gbàṣẹ́ ẹ̀jẹ̀ ó gbéra ó ké sọ́lọ́run ọba Ọlọ́run bá sì dáhùn Ọlọ́run ní kó padà sọ fún arábìnrin ọ̀hún wípé nínú ibi tí òun ń kọ kádàrá oníkálukú sí tí òun kọ ìpín oníkálukú sí òun ò kọ ọmọ fún ọmọbìnrin inú arábìnrin bàjẹ́ ó rú ọ̀rọ̀ náà sọ́tún ó rò sósì ó mí kanlẹ̀ ó tó pe ànábì Musa ó ní ẹ bá ń padà lọ sọ fọ́lọ́run ṣé bí òjíṣẹ́ ẹ̀ lè ní bí Ọlọ́run bá wá yọ̀ǹda ọmọ fóun ta ní òbí Allahu Akbar. ta ní òbí kò sí. ànábì Musa náà sì gbéra òjíṣẹ́ arábìnrin fọlọ́run Ọlọ́run wá ro ọ̀rọ̀ náà pé ìyẹn ìránṣẹ́ mi náà ló ro àròjinlẹ̀ báyìí ẹ̀rí mi ló ro àròkọlẹ̀ báyìí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ànábì Musa ìwọ náà wá sọ fún wípé mo yọ̀ǹda ìbejì lọ́nà ogún. Allahu Akbar. ìyẹn ni a máa wá sọ lórí ọ̀rọ̀ tiẹ̀ yìí a máa kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà kí mo wí ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwẹ̀ ní ojúlówó bí o bá ti ń gba àdúrà yìí tí o sì ń gba àwẹ̀ yìí déédéé wàá máa wá ṣe ìtọrẹ àánú àwọn tó kù díẹ̀ káàtó fún máa ṣàánú wọn gbogbo àwọn tí wọ́n bá ń wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ tó bá ti ń wà ní ìkáwọ́ ẹ gbìyànjú kó máa ṣe mo sì ní ìgbàgbọ́ wípé gbogbo ohun tá à ń fẹ́ àtò wa lọ́wọ́ ẹ̀mí gígùn àjẹtìẹ gbogbo oore tó ń tọrọ lọ́wọ́ Ọlọ́run àjẹtìẹ àwa pápọ̀ wà ní ìsinmi ọ níbí àwa náà bẹ́ẹ̀ fi àdúrà ọ̀pọ̀lọpọ̀ àdúrà àfi tì nídìí ojú òní ti wà tí wàá jẹ́ kí a gbàdúrà gbogbo ohun tá à ń fẹ́ tá à ń tọrọ Ọlọ́run máa ṣe fún wa. ṣe rí ìjókòó àdúrà wa lálẹ́ yìí ìjókòó àdúrà pàtàkì ni ìjókòó àdúrà kí ni mo wí pàtàkì ni fẹ́ ni wá pàtàkì fún ẹni tó jẹ́ wípé gbogbo ohun tí Ọlọ́run fún pátá ló fi gbẹ́ sìgá fẹ́ni tó jẹ́ pé gbogbo ohun ìní ẹ̀ ló fi ń jọ́sìn fọlọ́run ẹni tí gbogbo wa náà mọ̀ bí ẹni mowó ni àfáwà Kamorudeen bó tilẹ̀ jẹ́ pé ayọ̀ ni gbogbo wa ń pè é àdúrà tí a sì fẹ́ ṣe fún yìí fún ẹ̀mí gígùn ni àtàláfíà ara kí kádàrá burúkú kọ́lọ́run bá wa yí padà sí rere ká wá tọrọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún arákùnrin wa náà àmọ́ kó tó wá di wípé a lọ sórí àdúrà yìí mo ní láti jẹ́ ká mọ̀ pé àdúrà tí a fẹ́ ṣe ó pọ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ àmọ́ a bẹ̀rẹ̀ látòrí súrátù Yásìn ibi tá a ti máa mú nìyẹn ṣùgbọ́n ká tó kò sí yẹn pàápàá àfáà Nurudeen ẹ̀yin kọ́kọ́ fún aládùúrà náà. sọlú arábìnrin kẹrin sallallahu alayhi wa sallam. adúpẹ́ fún Ọlọ́run bá tó ní kí ìjókòó àdúrà yìí kó ṣe ṣe
so ọlọ́run bá sì sọ náà ní ààyè tiẹ̀ pé àti ó ní wastajibu lakum ẹ pè mí kí n dá yín lóhùn àdúrà tí ò sì ní í gbà ọlọ́run ọba ò ní fi sọ́kàn máa nábì ádámù pé kó ṣe so dájúdájú ó ti fún wa ní ìdánilójú pé àdúrà yìí ó ti wà ní nǹkan tọ́lọ́run ti gbà tẹ́lẹ̀ kọ́lọ́n kó wá wọlá ìjókòólẹ̀ ti tòní kọ́lọ́n kó má ṣe ìgbàdúrà náà kọ́lọ́n kó wọlá àwọn àfáà kó wọlá àwọn ẹni ọlọ́run tó já sí pé ọlọ́run ti jú máyé lára kọ́lọ́n kó gbàdúrà yìí kó wá wọlá kúnfẹ́yàkùn mẹ́jẹ̀ẹ̀jọ tí ń bẹ ní Al-Qur'an kó fi gbàdúrà yìí kó wá wọlá ẹ̀yin sí wa ọlọ́run gbogbo kọ́lọ́n má ṣe ìgbàdúrà yìí kọ́lọ́n kó wọlá àwọn àfáà wájú ọlọ́run kó gbàdúrà yìí wọlá kúnfẹ́yàkùn lọ́dọ̀ ọlọ́run wọlá la ilaha illallah ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله صلاة الفاتحة خاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره صلوا على النبي الكريم صلى الله عليه وسلم ويا فايم ونودي ládàá sàlátù wa tá a ṣe ọlọ́run bá a mú ládàá sàlátù wa bá anabi wa Muhammad àdápadà orí àsàlátù ọlọ́run fi ṣe gbígbà àdúrà fún wa ìjókòó àdáàtà jókòó yìí kọ́lọ́run bá gbà á ju bá a ṣe lérò pé yóò ṣe gbà gan lọ àwọn dáadáa tá a bá rántí fi kún ọlọ́run bá fi kún àwọn aburú tá a bá rántí bí dànù ọlọ́run bá bí dànù ọlá títóbi ọlọ́ọ̀lọ́kan sọlọ kẹ́mi wọn gùn sówó kó gùn sálàáfíà àti ìyàtẹ̀yẹ ọlá àwọn bàbá wa lámúlógún ọlá àwọn bàbá wa kàmọ́lìdín àlè Ìlọrin ọlá àwọn bàbá wa Ṣéhù Ádámọ̀ títí ọlá ìdọ́dọ̀ àwọn Ṣéhù Làwálì lóṣòdì kọ́lọ̀ gbàdúrà àwọn ọlá bísímìlá iná àti iná. iná àti iná kọ́lọ̀ kan sọ́ra sọ́ọ̀lì lè rọ́bì ká wọ́n ní àrùn tó ká wá lọ sórí ètò Suratu Yasin ẹ̀yẹ bẹ̀rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọ̀rọ̀ ẹ̀ yóò yé mi o ọ̀rọ̀ ẹ̀ tọ́jú sí mi Àlàbí o a bí ọmọ kan ṣoṣo Àlàbí ó wá tọ́ ọmọ náà tì. ṣó mọ̀ pé kò ń ṣe kó dùn mímí náà nù kí ni mo bí ọmọ fún gbà tí mi ò bá fún lẹ́kọ̀ọ́ àmọ́ kò sówó lọ́wọ́ mi kò sí owó lọ́wọ́ mi ìbànújẹ́ ni fún mi pé mo fi ọmọ mi sí skul wọ́n dẹ̀ lé ọmọ náà jáde nítorí wípé àròwó san. I am not happy but there's nothing I can do when there's no money. Àlàbí jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan fún ẹ kó yá mi ní etí ẹ̀ màá fẹ́ kó o bọ́ sí ìta kó wá mú ọkàn kó fi kún èjì kó gbọ́ kó aláwo lọ kó bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò ẹlẹ́dàá ẹ̀ dáadáa torí pé o ò yàn dáadáa o ṣó ti yẹ torí mi ò rí àǹfààní ẹ̀ tó bí ọmọ kan tó tọ́ tì mi ò rí o. kí n try kí n lọ rí tíjà wọn wọ́n lè fún mi láyé títí ìparí oṣù bóyá màá lè owó yẹn san. ó dé oṣù kìlọ̀ ta ló ń tọ̀ wọ́n kó wọlé. let's come in. Ayọ̀ ẹ rọra mọ́ mi wá. ó máa wọlé ẹ káàárọ̀. báwo ni Àlàbí olùṣẹ́ nọmba mo máa rí wúlọ̀ sàn o. báwo ni my dear, how are you? mo ń bẹ ẹja Àlàbí. kí ni mo ṣe. mo ń bẹ ẹja ṣé ó yẹ kó jìnnà sí mi ṣá. Ayọ̀ má bínú inú èmi gan ò dùn torí kò kí ń wù mí kí n wá sí ọ̀dọ̀ ẹ kí n máa gbé bùkátà wa always èní mo wá ó fún mi lówó ọ̀la mo wá ọ̀túnla mo wá with my level ó ń dàbí ìtìjú fẹ́mi ó dẹ̀ ń gbìyànjú tó mi ìfẹ́ máa jẹ́ kí tèmi jẹ́ inconvenience fún wọn mi ìfẹ́ inconvenient àtọ́. Àlàbí má sọ̀rọ̀ ju mistake ló ṣe ó dà ṣé tó bá jẹ́ pé wọ́n ló bá wà lọ́wọ́ ẹ̀sìn so definitely nǹkan tó lè máa rò lọ́kàn òun ló rò pé mi má rò bẹ́ẹ̀ mọ́ rárá ṣe understand nǹkan tí mo bá ní ìwọ ló ní ṣe understand nǹkan tí mo fẹ́ kó jẹ́ ọ̀rẹ́ ó dà jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ now ara nǹkan tó lè fà ká fi ń distance ara òun rè handset rí pẹ̀lú sim pack ìwọ ló ní pátápátá. Thank you very much Ayọ̀ ṣe Ọlọ́run á jẹ́ kí n tó san Ayọ̀ ṣe I so much love it I love it. àti gbéyàwó ọjà owó ọbẹ̀ ló ṣe kókó. Àlàbí lest I forget card 5,000 naira wà nù ẹ so anytime tó bá fẹ́ call
o lè kọ́ ọ̀bọ̀ kó make sure pé àwọn important calls ló ń pè o ṣó ti gbọ́ and èmi lọ sí London títí ọ̀túnla tí n bá ti dé a máa ríra. o ṣé mo dúpẹ́. a kì í dúpẹ́ ara ẹni o Àlàbí. ṣé gan. Fọlákẹ́ ìwọ lọ sí school ní kí ló dé. òun ò lè lọ sí school sí i torí àròwọ school ẹ̀ sọ ṣùgbọ́n mo ti ní no problem pé màá lọ rí teacher ẹ̀. Madam èlò ló wọ school Fọlákẹ́. bàbá ọkọ mi 15,000 mà ní. 15,000. ayọ̀ má ṣe yọnu. ó jáwé àrùn kó jẹ́ kó ń daṣọ rú ẹ kó má ṣe ọ̀nù bíbá òṣó lọ́wọ́ tó fẹ́ san fún olówó ló ti san láti jọ yìí. owó school fees sọ̀rọ̀. ẹ ṣe mi dúpẹ́ o ẹ ṣojú mi tí ìlú òní tán wo yín o. ẹgbà kẹ́ ní ilé ìdáná. jẹ́ ká jọ dé tàǹdì mọ́tò. ayọ̀. ẹ ṣe ẹ káàbọ̀ ẹ ṣe àdúpẹ́ o. ayọ̀ mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ má ti yọ nǹkan kan lọ máa wá jẹ́rìí ẹ̀ lọ́wọ́. kí ló wá ń jẹ́rìí kí ló ń bọ̀ àjẹ́rìí ó wá jẹ́. ẹ má bà màmá ẹ jókòó ẹ má bínú màmá ẹ jọ̀wọ́ báwo lẹ ní kò ṣe jẹ́ sọ́gà. ṣé o rí ìyá tó bí ọ̀gá yín àbúrò tèmi ni gbogbo àwọn ọmọ ẹlẹ́bí wa pátápátá ló rán mi sí ọ̀gá yín. ṣé kò sí láburú mà. àkọsí gbogbo kò sí. ọ̀gá ò lè ní pẹ́ dé mà wọ́n ti débi láàárọ̀ yìí wọ́n ní àwọn fẹ́ sáré dé báńkì wọ́n máa tó dé ṣé kìí ṣe tíì fún yín mà. minerals nǹkan. nǹkan dúdú mi àgbàlagbà kò tó jẹ. ẹ jókòó dé wọn mà wọ́n máa tó dé sí i. ọ̀gá àwọn ọmọ yìí náà wá ní ẹ̀kọ́ tó ń béèrè ní ọlọ́run fẹ́ rọ̀gà. ẹ tí jókòó máa. ṣé ọ̀gá ni àwọn ọ̀gá ni ẹ̀ka ọ̀rọ̀. mama ẹ dìde ẹ dìde wà báyìí. ẹ dìde àgbàlagbà ẹ dìde mama ẹ wọ excuse me. ẹ bá jẹ́ wà báyìí. ẹ dìde ẹ jọ máa yẹ. ṣé kò sí problem kankan. problem wà. mi ò rí yín rí mi ò mọ̀ yín o mi ò rí rí rárá. ọ̀gá ẹ̀jọ̀ mama kí lẹ wí. mama ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé fámílì ọ̀gá lẹ jẹ́ ṣé ẹ rò pé ká ní pé kò ń ṣe pé sọ fún mi pé fámílì ọ̀gá ni màá gbà kẹ́ jókòó síbí báyìí ni ẹ dẹ̀ tún wá ń parọ́ ẹ̀yin àgbàlagbà mọ̀mọ́. tó kẹ́ máa wẹ̀ máa ó ti yé mi máa gbé kinní ẹ̀ lọ sínú ọ́fíìsì máa wẹ̀ máa lọ. kí ló dé kí ni tó ṣẹlẹ̀. ẹ má bínú pé mo tiẹ̀ kọ́kọ́ purọ́ ṣẹ́rí tó yẹ kí n purọ́ ni pé bàbá wọn lọ mí lọ sọ́fíìsì àwọn ọmọ ọ̀dọ́ wọn ní jáàrí ni mo ṣe purọ́ pé mọ̀lẹ́bí mi lẹ jẹ́ ẹ má bínú. ẹ má wọ̀ ṣẹ́rí ọmọ mi ẹyọ kan náà ètò kù fún mi bàbá ẹ ti ṣaláìsí ó wà ní appendix wọn ló fẹ́ ṣe operation fún ó ti wá wú ó fẹ́ bẹ́ ó ní lẹ́yìn sọ̀la ni tó bá ti yẹ ó ní kú ni. kò ní kú in Jesus name kò ní kú ní agbára Ọlọ́run ọmọ yòó ní màmá ṣe rí ẹ fi ọkàn ara yín balẹ̀ ẹ má kó ẹnu ojú náà ẹ má sọ ẹkún mà Ọlọ́run ò ní ṣẹkún ní tiyín ṣe rí kò sí nǹkan tá a mú wálé ayé kò sí nǹkan tá a máa mú lọ sọ́run ohun gbogbo láyé ti Ọlọ́run gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ti fi Ọlọ́run ṣe àgbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ní jogún òfin ṣó ti yé yín àwọn èèyàn tó sọ pé kẹ́ wá bá èmi ayọ̀ kò sí ẹni tó máa sunkún délé ayọ̀ tí ò ní rẹ́rìn jáde ní agbára Ọlọ́run ọ̀rọ̀ yín ti di ayọ̀ ẹ fi ọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́n màmá èèlò ni ẹ sọ pé owó tí wọ́n fẹ́ fi ṣe operation fún ọmọ. ó ní 30,000. 30,000. kẹ́ máa wọ mi bí ṣe jókòó láti kọ̀ mọ́ sí lọ́wọ́ mi. ẹ má wọrí ohun gbogbo ti Ọlọ́run ni ẹ dìde ẹ tẹ̀lé mi kálẹ̀ máa bọ̀ náà ẹ má wọrí ẹ dìde máa bọ̀ náà ṣẹ́gbọ́n.
wo Alábí kí ló dé kí ni nǹkan tó dé náà. mo fẹ́ kí èmi pẹ̀lú ẹjọ́ lájọṣepọ̀ ni mo fẹ́ bá ẹ lájọṣepọ̀ ni. kájọ lájọṣepọ̀ ló wá ń dàbí láàmú ló jẹ́ kí n sùn. Alábí ṣọ́ ara ẹ o Alábí ṣọ́ ẹ bí mo ṣe sọ fún ẹ yẹn o. ìwọ fẹ́ lájọṣepọ̀ ara tiẹ̀ jí àbí o ò ná pàṣẹ o ní agbára ti bí ààrẹ ò jí síṣẹ́ ṣùgbọ́n ààrẹ jí sí ti bí dáhùn. ó dẹ̀ má pariwo sáré pé àwọn èèyàn ti sùn. ààrẹ ni ò yá tààrẹ bá ẹrù ni máa sọ lóǹkan bẹ́ẹ̀ yẹn fún mi wò jẹ́ kí n sọ fún ẹ o fi eléyìí ṣe first and last tí ò bá wù mí fún ara mi Àlàbí tí ò bá wù mí fún ara mi má dà mí láàmú mọ́ ṣó ti yẹ kì bá jẹ ọdún 10 ló wù mí kémi àtẹjọ lájọṣepọ̀ máa pè é fún ara mi ṣó ti yẹ wò jẹ́ kí n sọ kíní kan fún ẹ kí ni mo gbé dání. pílò kò ń ṣe pílò ìwọ gangan ni ìwọ Àlàbí ni ṣọdí kan tó yẹ kó o ṣe fún mi òun ni pílò ṣe fún mi yẹn bí pílò ṣe ń ṣe yẹn ó tẹ́ mi lọ́rùn ṣó ti yẹ. èmi làbá ìka ló fún owó pílò. ó ti dá bùbá ó ti dá ṣòkòtò. tí wọ́n kẹ́ òde jọ. Alábí. yà ṣé mo pé máa travel out nírọ̀lẹ́ so mo dẹ̀ ní láti lọ sí airport so láti lè lọ check in àwọn ẹrù mi. jẹ́ kí n sáré rọ́ọ̀ṣì oúnjẹ yìí mo láti sìn ẹ́ dé airport. jẹ́ kí mi tètè lọ dress up. àyà. ẹ kú palẹ̀ mọ́. Mo bí bàjẹ́ lójú lọ́rùn tẹ̀. Ìjọ tí èmi lè bọ́ba mi. Ìjọ tó ní ọgbẹ́ ọjọ́ tí lẹ́yìn. Nǹkan tó ń ṣẹlẹ̀ láti gbà tó ti kidnap mi àtọ̀rẹ́ mi lọ́nà airport òní mi. Kílẹ̀ àwọn kidnap ẹ. Kí ni wọ́n tẹ̀ gbé mi wá ṣe ń bìbà yìí? Alábí. Ayọ̀ wọn ò kidnap wa for your information ìwọ nìkan ni wọ́n kidnap. Bẹ́ẹ̀ni tí bá jọ wà ní mọ́tò àlejò wa ní mọ́tò mọ̀ pé àyànmọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí wọ́n lówó o fẹ́ kẹ́lòmíì ní. Wọ́n rò pé mi ya wèrè ni. O rò pé mo ṣe èrè ni tí wọ́n fi ń lówó tèmi ò ní. Tí ẹ ojú kò kàn máa rò pé kó máa fi sílé mẹ́ta sílé kan £1 kíní kan náírà kó máa fi gún mi ń kà lọ lójoojúmọ́. Kò sígbà tó wò báyìí tó sọ owó ńlá lù mí láyà kẹ́rù kí n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kí n máa ṣe business tèmi. The worst part mo há kí ẹ o wá gbé ọ̀bẹ ẹ̀gúsí òṣì kan tó ti kan àtògúnfẹ́ àtàlánà tí ò clean oníkéjà àti àwọn ìbẹ̀rẹ̀ sí jẹ́ abẹ̀rẹ̀ sí kó yẹn mórí ní ìpèsè ń bá wa jà abẹ̀rẹ̀ sí jẹ́ èmi náà fún egun ẹyin gúnfẹ́ ẹ̀ torí ẹ̀ ti yí torí ẹ̀ ti burú mo fẹ́ kó ibi tí mo ti ń jẹ èrè òṣì orí mi tí mo wáyé mi wá jẹ lọ́wọ́ ibẹ̀ ló ti wá bá mi tó ló fẹ́ travel out tó ló wá sí ẹ̀dẹ́ airport èmi ò mọ̀ ìlú òyìnbó lọ àbí bẹ́ẹ̀ kọ́ tí ò bá sí pé bóyá ọlọ́run ṣì ń bá mi kó sí inú idiot ilé mi kí wá jẹ́ driver òun kí ni máa wá ọ̀rẹ́ tèmi ìwà wa wọ plane ọ̀fẹ́ lọ ìyá tó wá ń da ẹsẹ̀ láàmú padà máa rìn kiri agége àtó padà sí square one gbogbo ìdá ń sọ lọ́wọ́ yìí it's like ẹni bá ń ṣe send off fún wa bẹ́ẹ̀ àìní wo àwọn tó ń wò yìí àwọn eléyìí ti gba oríṣiríṣi award nínú kápáànù báyìí kí ìgbọ̀npá ìgbìmọ̀ lórí torí ló bá wà yóò yàtọ̀ Alábí a ti wà lójú ọlọ́mọ tó o lè ṣe irú eléyìí fún mi. Ìbéèrè ẹ̀yin tèmi ẹ bá mi assist ẹ. Alábí jọ tó lọ́wọ́ ẹ ṣe alájọ kí ó fa wàhálà lọ́dún wọn máa fa aṣọ lẹ́nu ẹ má jẹ́ kó. Mo mọ tààrà ètò ló fẹ́ ṣe torí mo bí sí báyìí. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé sà wọ́n ní kọ́ńpì ọkọ mi ń bì báyìí pé ẹ̀yin délé tún control ẹ̀ pé ìbílẹ̀ dẹ̀ resume sí mo ṣe wá ní pé kí n wá fún ara mi kí n wá verify
àti pé wọ́n ní ẹ̀kọ́ ń gba owó ẹ má bínú sáà tí n bá tọrọ ìgbà bìyìn nítorí mi wọ́n mú ṣe lè sọ jù báyìí lọ wọ́n ní ẹ̀kọ́ ń gba owó anyhow pé àwọn òde mọ lájorí nǹkan tí ẹ fi owó ṣe àti pé àwọn fámìlì wọ́n sọ wípé wọ́n complain pé mi ì jẹ́ káwọn mọ̀ kó tó di wípé ọ̀rẹ́ ọkọ mi wà bí báyìí mo dé ní ìmí gan mi ò mọ kankan pa ẹ̀. ẹ ṣe ká má lè tó jọjú sísọnù tí ọkọ ẹ sọnù kò dùn mọ́ ní bọ̀dì nínú ìjọgbádùn mi ọkọ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tọkọ ẹ ní pọ̀ ṣùgbọ́n a yàtọ̀ síra wa torí nínú àwọn ọ̀rẹ́ ẹ̀lẹ́mí náà àmọ́ nǹkan ọkọ ẹ ò lè bàjẹ́ lójú ẹ̀mí tèmi ló jẹ́ kí n wá jókòó sọ́fíìsì ẹ kí n take over kí n máa assist ẹ. ẹ jọ̀sà ṣé torí kí nǹkan ọ̀rẹ́ yìí má bàa bàjẹ́ náà lè ṣe wá jókòó síbí báyìí láì fọ́ọ̀mù àwọn fámìlì ọkọ mi. a máa pẹ́ jù. nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé mi ò tí ò lè jẹ́ kí n sọ fún ẹ kí n tó resume síbí kò ju pé a tún máa pẹ́ lọ láti ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ẹ pé mo fẹ́ resume sí ọ́fíìsì ọkọ ẹ o bó ti ń kọ́ ọkọ ẹ ò gbọ́dọ̀ bàjẹ́ lójú mi owó tí wọ́n dẹ̀ ni mo gbà yes òótọ́ ni mo gbowó tí n bá ní gbàgbé just 800,000 naira ni mo gbà but gbogbo tá a fi ṣe ló wà ní kíkọ́lẹ̀ nítorí ọmọ ọ̀dọ̀ àgbà ni mí èmi bá gbà rìn spiritually mi ò ṣe fọwọ́ sẹ́yìn mo kọ́ lọ bọ́fá nígbà tọkọ ẹ sọnù mo bọ́fá mo gbẹ́bọ ní 800,000 yẹn náà ni apá màálù ara òbúkọ ìyẹn orúkọ ìjàpá orí àwọn ẹsẹ̀ ahun orí ejò bíi méje wọ́n kó gbogbo ẹ̀ papọ̀ wọ́n fi ṣe nǹkan kọ̀ọ̀kan ẹlẹ́dẹ̀ ni wọ́n dẹ̀ fi yé mi pé ó sì wà lórí ilé ayé kò tí ì kú pé ó pẹ́ ó yá á jáde síta owó tá a máa yẹn bí n tí ni ẹ̀mí ọkọ ẹ ló ṣe kókó sí everybody kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀mí ọkọ fún ìyàlẹ̀ ọkọ á jáde. nǹkan àlàbí èmi náà kì í ṣe ohun kékeré sáà gbogbo nǹkan tí ẹ kà sílẹ̀ yìí kò tí ì tó 100,000. ohun tó ń bá fún yàn rà òun ló máa ṣiṣẹ́ ohun táwọn ayé ò bá fún yàn rà ẹran míì èmi àti lọ́ra níbì kan wọ́n á ti ṣiṣẹ́ sí lára àwọn ọmọdélé wa ṣé bó ṣe yẹ kó ṣe kò ní ṣiṣẹ́. àwọn kan fẹ́ gbogbo tí mo rà pátá ló jẹ́ special money ló wà lórí ẹ̀ so nípa bẹ́ẹ̀ ẹja fi bí owó lẹ̀ ká du ẹ̀mí ọkọ ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀gbẹ́ni Alábí mo mọ̀ ẹ́ dáadáa o mi ò dé kí n ṣí ọ̀dẹ̀ mo mọ nǹkan tí mò ń ṣe tí n bá dákẹ́ tí mi ò bá sọ̀rọ̀ orí mi pé gan ni mo ń fún ẹ ní Ọ̀wọ̀ àti Àkúrẹ́ ni tí ò bá dẹ̀ fẹ́ máa fún ẹ ní Abẹ́òkúta bàjẹ́bàjẹ́ ẹ wò bọ̀dà kí ni nǹkan tó ṣe yín náà ẹni guts ẹni audacity láti wọ́n jókòó sínú ọ́fíìsì ọkọ mi without my knowledge láì sọ fún mi láì fún àwọn ọ̀rẹ́ ọkọ láì fún àwọn ẹbí ọkọ mi ṣé ẹ pé wọ́n ní ni mo mọ bẹ́ẹ̀ ṣe tó mọ bẹ́ẹ̀ ṣe mo ẹ tí wọ́n ń gba owó ẹgbẹ́bọ lọ lóyìnbó ni mo bí ṣé ẹgbẹ́bọ lọ sí lóyìnbó ni ẹ wo ayé ọlọ́dẹ ọ́ èmi ò kí ń ṣí ọ̀dẹ̀ rárá dáadáa ò lè jẹ́ ọ́ ní àbúrò tó gbójú ẹ jẹ́ kí n rí àkáǹtì sí ẹ fi 850,000 owó ìlágùn ọkọ mi ṣe ọ̀gbẹ́ni Alábí or else ẹ kan ìdí nínú yọ ṣẹ́rí padà bá dìdà mí sínú ọ́fíìsì kò ní dára mi ò kí ṣọ̀dẹ̀ ọ́ abẹ́rẹ́ ẹlẹ́kẹ́ mi mo wá láti wá wọ̀n yín good day. ẹni burú mọ owó ẹni tó mi yá sọ fún ṣìkàṣìkà ọkùnrin kú ọkọ ti rọ mọ́ ẹni tó ń jayàn mọ́ nìyàn ajẹyàn ẹni ṣù kò sóhun tó pamọ́ lójú Ọlọ́run. ṣé láburú lóore tí mo ṣe ní ìgbèrò ọkọ mi pé mo lè sáfà wọ́ọ̀dù ẹ̀wọ̀n sọ́ọ̀tì lẹ́yìn fún èmi ṣòrí láti rí ọkọ ẹ̀ á ṣe títù ìgbẹ́bọ lóòrùn ọlọ́wọ́ ẹgbẹ̀rún kan ọlọ́run ò jẹ́ gbómi lọ ìwọ wá bí òbẹ̀ sí sọ́ṣọ́ fẹ́mi tí n bá wá yóò padà tí mo lẹ́ ò lè rí ọkọ mi ò lè rí ọkọ ẹ padà ṣọ́ọ̀rì ni mo jẹ́ èèyàn burúkú àbí mi ni mo sọnù tábà wá fi 3 million ṣoògùn kọ́kọ́ lè padà ṣọ́ọ̀rì láburú yẹn ni.
Alabi dídé kó lọ́jọ́ ẹ̀sìn Alabi yẹ. Ìwọ Ọlájúmọ̀kẹ́ my dearest aunt ìwọ mi ò tí ì lẹ́jọ́ kankan tí mo fẹ́ bẹ̀ fà ó rí pé ọ̀dàlẹ̀ ni ẹ́ ó rí pé ọ̀dàlẹ̀ ní Alabi wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ balẹ̀ lọ gbogbo ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ ìyẹn ni pé wọ́n tún lè máa wà lórí bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó tèmi lájúrú gbogbo oore tí mo ṣe fún ẹ wọ́n ní ká díjú ká ṣe bí ẹni pa àkókò káwọ ẹni tó máa sunkún ẹni ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ gbà káwọ ẹni tó máa ṣe ní pẹ̀lẹ́ mi ò mọ̀ pé irú èèyàn báyìí ni ẹ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ yà mí lẹ́nu gidi gan o ti wá ẹni rẹ ọ èmi ò kú o ẹni tó bá dérú lérú máa tọ̀ bẹ́ẹ̀ ni ó máa jèrè sí ọwọ́ ẹ̀ wàá jèrè sí wàá jèrè. irú èrò kúrò wo ni ti ẹ̀rọ ìgbà. Alabi èròkèrò bíi báwo jọ ń tọrọ lọ má rí èròkèrò máa kí ẹ di stop orí tábà wá bí báyìí jọ mo fọlọ́ ń bẹ wọn. ìròkúrò tí mò ń rò yẹn iṣẹ́ èṣù ni èṣù ló fẹ́ gbé nǹkan tí ó bá sí mi lọ́kàn àmọ́ bó ṣe wá sọ yìí I take to your advice. kì í ṣe ẹyin jẹun lọ́wọ́ yẹn. Ojú àgbà mi ló. Ẹ wò bọ̀dá Àlàbí tọ̀rọ̀ yín nìkan ni mo rí. Ó nìkan ló máa ń travel tó máa ń gbá luggage nìkan dání. Tí wọ́n wá dé wá bọ́ọ̀sì lábẹ́ ìdẹ̀bọ̀. Tí bá bí ọkọ mi lè pè owó ń kọ́ á ní ẹ orí mo ra Diani Versace orí mo ra Marks and Spencers orí mo ra gbá mo ra gbogbo wá fúra designer kan. Sori small bag tó gbé dání is the best all over the world. Wèrè làwọn tó bá ń travel outside the country tí wọ́n máa ń gbé báàgì ńlá dání. It's wrong. Hand luggage ló láti gbé dání nítorí tó bá dọ̀rùn tó bá ra àwọn nǹkan wà á ṣẹ̀ṣẹ̀ ra báàgì ńlá wà wá pààkì sínú ẹ̀. O ní láti gbé báàgì lórí ẹ̀ lọ sí ibikíbi tó bá ń lọ láti lé. Thank you bóyá bó ṣe bá mi ṣàlàyé fún mi àti bóyá ayé gbogbo èèyàn kan tẹ̀lé pé mi ṣe máa ń travel káàdìlé no it's not like that. So that is so ẹ jẹ́ kí ìgbà wo ni Tinúkẹ́ máa dé. Èmi náà dẹ̀ ń dá yín lóhùn látẹ̀kàn pé mi ò tí ì lajú mi rí láàárọ̀ ìgbà tí mo jí ibi tí mo wó sí ni mo ṣe wà yìí kò dẹ̀ ìpẹ́ tèmi jí mi mọ bó ṣe rìn mi mọ bó ṣe jáde àìríra láàárọ̀ yìí. Ó ṣe jí ni. Òìpẹ́ náà wọ́n bí 10:30 sí 11 lọ́lù yẹn ni mo dé lórí ibi tí mo sùn sí. Ẹ ṣàìsùn ni. rọ mi ò lọ pátì ọ̀rẹ́ mi ara rí wokòwòkò mi dẹ̀ fẹ́ rọ́ọ̀ṣìra mi. Ó dẹ̀ rò wípé ó yẹ kí òdìndín bá lè lé kó máa jí láago 11 kó má rí bí kan gbà lọ ṣó lẹ́tọ̀. àìdọ́dọ̀ ìyá Ṣàdíà ẹ bọ́dọ̀ àbúrò yín lẹ bá bí gbogbo àlàyé tí mò ń ṣe fún yín kò tí ì tó kẹ́ ẹ jáwọ́ náà ọ̀rọ̀ mi. Àǹtí mi. Àti Lókè. Má ìjàre wọ́n ní ojú jáde. Mo jí jáde. Ilé ìṣọmọdé àbẹ̀wò jù kí ló bí ẹ bá bá bì kan lóru. Kí ló dé? Kò sí ọkọ̀ káàárọ̀ jọ. Good morning. Ó yá jáde Àǹtí mi ẹjọ́ tó dọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí n jẹun. Hospital mo ti ń bọ̀. Ṣé ni mo kàn mú mínírààsì díẹ̀ tí mo fi lè gba abẹ́rẹ́? Ẹ jẹ́ kí n wá nǹkan díẹ̀ sí i. Ṣé bí tó bá débi tá à ń lọ wá jẹun? Ẹjọ́ dúró ṣe oúnjẹ ńlẹ̀ o, orí bí ń pè mí náà. Gbogbo oúnjẹ kí n tó dánú mi. Yóò jẹ bá ọ, sẹ̀mó ní o kẹ̀kan àrùn kó bẹ́lẹ́. Alábí! Yes, kẹ́. Alábí! Kí ló dé? Ó pọn mi sílé ni. Omi. Mi ò ìbọn ọ̀tá láàárọ̀ yìí nígbà tí mo jí ibi tí mo wà rí. Alábí gbọ́dọ̀ ṣo fẹ́ fi wàhálà pa mí ni kí n tó wá kan tó máa jẹ lọ fún ẹ kí n tó wá tọmọ kí n tó wá tara mi náà ṣé ọ̀pọ̀ mi sílé ti fún mi Alábí. Mo ti gbogbo ariwo tó ń pa yìí mo ti àbọ̀ ọ̀fẹ́ ṣé mo ní mi pọn mi ni tó bá jẹ́ mo ti bọ́ta màá ti gbé kúròbá màá ti lọ pọn mi. Wo jẹ́ kí n sọ fún Alábí kó o la etí ẹ sílẹ̀ kó gbọ́ tó bá yẹ pé ìyá àti bàbá ẹ ló bá bí ẹ wọ́n wá sọ ẹ ní Alábí tó ń jẹ́ yẹn ṣé oúnjẹ tó wà nílé yẹn
wọ́n jẹ́ kí n rí ọwọ́ ẹ̀ nínú ẹ̀ ṣó ti yẹ máa wá sọ fún ẹ pé ọ̀sẹ̀ kan nínú ilé yìí ò ní fẹnu ẹ̀ kọ oru èmi ni mo sọ bẹ́ẹ̀ onírànù àti ìrẹ̀jọ́ mo ń bọ̀ jàre. òpònú burúkú èmi làbáríkà. ìyá Ṣàdí àṣẹ gbọ́ nǹkan tí àbúrò yín sọ sí mi kí ni àfà kí la fà débi ọ̀rọ̀ olómi dé tí àbúrò yín abẹ́ gbọ́rọ̀ tó bọ́ lẹ́nu ẹ̀. ṣé ohun tó sọ yẹn bàjẹ́ èmi ò rí ohun tó bàjẹ́ nínú ọ̀rọ̀ tó sọ bó ṣe lẹ́tọ̀ọ́ kó sọ yẹn náà ló ṣe sọ yẹn. ọ̀rọ̀ tó sọ yẹn wà ókè sí mi. ẹ Ṣàdí àìmí ni. ó dà sí mi. kí ló ṣe. àgbálẹ̀lẹ̀. wọ́n tó ṣe bẹ̀rẹ̀. ọlọ́run àtúntò. Olúwa mú gbà rere wá o. ó ń bá sọ̀rọ̀ ń bí gẹ́gẹ́ bí àbúrò mi ó sọ fún mi wípé ṣé ìdílé mi bá wá bí mi òdìdè wọ́n tó yìí ríran wọ́n tó yìí máa fọ́n tí ò yẹ kó fọ̀ láyé ẹ̀. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ fún mi lónìí bí ẹjọ́ mú náà lè jò. kò sí torí Ọlọ́run kankan ń bí báyìí. tó bá mi nídìí odò yìí ni kò sígbà tó máa dédìí odò yìí tó o máa fi sùúrù ṣe àfi pé kó máa sọ pé òun wà ọ́rí èmi ni mo ti tò sí bíbá látàárọ̀ mo kẹ́ máa pọ̀ tọ́mọdé ìbá ti pọn mi tán ni máa pọ̀ tèmi ìdè máa lọ ni. ìyá ṣe mi ìdúṣọ o ti ní ìyìn mi tẹ́lẹ̀ ìjọ àdúró díẹ̀. ó jà ní ìwà yìí bàbá mi tí wọ́n ti kí wọ́n kàn níbi òkú. bàbá náà bẹ́ẹ̀ ni ṣe o kọ ẹpẹ̀lẹ́ mà orí mi ẹ̀jẹ̀ yé ìfọlá ìwọ ìjọba pẹ̀lú. ẹ̀yin ẹ máa rán ẹ gbà bẹ́ẹ̀ ẹ máa rán. Ìrírí bá gbogbo ẹ̀. Adúgbò lọ́wọ́ náà. Ṣé wà ókè? Ọmọ wa ókè máa gbádùn o. Kí lè lè ṣe. Àbí kí n bá yín bu díẹ̀? Àmọ́ bó ṣe. Ó wà ókè. Ẹ máa láìkẹ́ lẹ́nu. Ó ṣe. Sọ̀nà bí ṣe léyìí. Bẹ́ẹ̀ni sà. Mo ń wo náà. All right. Àǹtí ńkọ́? Ṣé ìyá Fọlákẹ́? Bẹ́ẹ̀ni sà. Ó dẹ̀ máa wọ ọ̀rọ̀ ẹ̀ gan ni mo bá wọ bí yìí o. Ayọ̀ ńkọ́ náà ṣé ó ti dé láti ìrìn àjò? Ayọ̀ ò tí ì dé. Ò tí ì dé. Èyí ló mọ̀ pé travel. Èmi ti expect pé máa call mi láàárọ̀. Nígbà tí òde wa ti call mi dì sí mọ́ àbí tó bá máa fi di bí ìrọ̀lẹ́ máa lọ pick ẹ̀ ní airport but definitely ó máa délé mi. Ọkọ ò tí dé. Ogun máa jà o. Àǹtí ńkọ́? Tinúkẹ́ ti báyé mi jẹ́ sílé. Kí ló dé sà? Ìyá Fọlákẹ́ ti da àdúgbò rú. Kò ṣoúnjẹ fún mi, kò ṣoúnjẹ fún mi. Òun àti ẹ̀gbẹ́ ẹ̀ lórí burúkú kan. Tó bá rí ìtúkọ́ fi lọ́pa nínú ilé láàárọ̀ yìí. Wọ́n á béèrè pé ta ló kọ́ nínú èmi àti ìyàwó mi. Nǹkan o. Bó kí ló wá fà lọ́dún fún ààbò báyìí? But the worst part of it ni pé ìyàwó mi jẹ́ ṣe gbé gara láti ìbínú gbé gara kó lé ó ní nítorí mi ò pọn omi sílé pé ó dáa ló bá dẹ̀ bínú lọ. Ìjọba bó ṣe ìyàwó mi lọ jà nídìí odò òun àti ìyá sílẹ̀dù ọkọ ìyẹn bẹ̀rẹ̀ ọlọ́pàá ní yíbo ni wọ́n. Irọ́ ni o. Wọ́n ti fi gara fún ọ lórí ọ̀rọ̀ ti di tọ́ ọlọ́pàá ìyàwó mi wà ní àgọ́ ọlọ́pàá báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ kí ni ká ti gbọ́ mi ò lè yọjú sí àgọ́ ọlọ́pàá wàhálà tó máa di wàhálà gan ni mo bá ní kí n máa sáré bọ̀ kí wọ́n á pe Ayọ̀ kí wọ́n bá rí Ayọ̀ pẹ̀lú mi máa mọ̀ pé èèyàn láṣọ èèyàn wọn ló jẹ́ kí n máa bọ́ mi tẹ̀mọ̀ pé èèyàn ìdè ọkọ̀ mi fún ìgbà tí mo wọlé ni tó fi jẹ́ pé eléyìí ni mo ìyá Fọlákẹ́ ó má bàtà rẹ̀ jẹ́ ni màá lè sọ pé tèmi o ẹni ìwé akérègbè ló máa jíwèé ibi tó máa sòkun wọn torí pé mi ní kí ọjọ́ ìyàwó mi ò tí ì mú mi láàárọ̀ mi ò tí ì jẹun kankan àwọn ilé mi kàn gbé mi lórí gbé náà bí táwọn mi ò jẹun kankan
ohun tí màá mú lórí tí màá fi kí ní ọmọ ọ̀rẹ́ mi tó dúlẹ̀ yìí. ọ̀sẹ̀ tí ò pọ̀ gan wà nílẹ̀ bẹ̀tẹ̀ lọ́wọ́ ọmọ ìṣe mo ti fẹ́ ṣe ọ̀rọ̀ àyè báyìí ó lè sọ bá tó máa dé. mi ò ní sọ̀rọ̀ fún adé sà. nǹkan ṣe ókè ṣàrànlọ́wọ́ kan fún ìyàwó mi. kí ni ẹ sà. ǹjẹ́ o lè bá mi fi style tẹ ẹ̀bà díẹ̀ torí mo sọ lẹ́ẹ̀kan kò sí mi tí ì jẹun láàárọ̀ kí n pé omi tí màá máa para pé tẹ̀sán tí màá máa sáré kiri wọn ló kun ní èèyàn fi ń gbé títà so ara mi á lè rí nǹkan grab. kó fẹ́lẹ́ díẹ̀. tó kẹ kó jẹ́ bẹ́lẹ́ díẹ̀. irú ọbẹ̀ wo lẹ fẹ́. ọbẹ̀ tó bá ti lọ pẹ̀lú ẹ̀mí. irú àwọn ẹran wo lẹ fẹ́ sí. anyone. with due respect sir mi ò lè tẹ̀bà kankan fún yín. ẹ débi báyìí ẹ lọ́rọ̀ yẹn owó escape mind yín ẹ sọ kankan juice lẹ kọ́kọ́ mu ẹ tí wọ́n fẹ́ràn dẹ̀ up nsìn ẹ ní kí n tẹ̀bà fún yín tó bá jẹ́ pé èmi náà ni mo wà ní police station bẹ́ẹ̀ yẹn tí ayọ̀ wá bá yín tó sọ fún ìyàwó yín pé kó fún un lóúnjẹ tó dẹ̀ fún bí mi ò ṣépè fún ẹlẹ́dàá mi à ṣépè fún torí obìnrin ni irú ìṣòwò ní bá ṣe yín ìyàwó yín tó ń bímọ fún yín là ń sọ̀rọ̀ ń pa èyí náà. mi ò dé gbogbo bẹ́ẹ̀. ọ̀nkú èmi bá yín rò kọjá bẹ̀ lẹ́yìn kẹ́kẹ́ kájọ dúró tó bá tó time ká lọ sí airport ká lọ gbé ayọ̀ tá bá kúrò ní airport ká lọ sí station ká lọ gbàyàwó yín ẹjọ́ sá mi ò lè ṣe oúnjẹ kankan fún yín in fact ọwọ́ mi ò lè rẹ́ anything. orí yóò ṣọ̀nà mí nírẹ̀ o takunlẹ̀yàn má tako ire orí mi kò gbà ẹ̀dá mi kò gbà èmi ń fẹ́ nǹkan ayọ̀ orí bẹ́ẹ̀ mi dẹ̀ fi ẹ̀yin o ẹ ṣe wọn jọ sà. dúpẹ́ ara ẹni ẹ̀lẹ́. mo ní kí n sáré wá ṣàlàyé nǹkan kan lójú yìí sà. ṣé o lè. kò sí láburú. ẹ jọ sà ṣéwù nǹkan kan ni mo fẹ́ dáwọ́lé mo wá ní kí n tó ṣe nǹkan náà kí n kọ́kọ́ yọjú sí yín pé kẹ́ ẹ lè fún mi ní ìmọ̀ràn lórí ẹ̀ sà. ṣé o lè. ẹ ṣé mo dúpẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ kan wà a close gan ṣùgbọ́n ó ní ìṣòro kò sí owó lọ́wọ́ ẹ̀ rárá kódà àtijẹ àtimú ẹ̀ ní agbára gan mo rò pé kò sí nǹkan kan tí mo lè ṣe bíi pé kí n ṣáà mú sọ́dọ̀ kí ó dúró gẹ́gẹ́ bíi business partner mi kí n lè máa ṣe ìrànlọ́wọ́ fún so mo á ní kí n tó ṣe kí n kọ́kọ́ dọ́dọ̀ yín kí n ṣàlàyé fún yín. Ayọ̀. náà. ṣeré gbogbo ìrànlọ́wọ́ tó bá wà lọ́wọ́ ẹ láti ṣe fún arákùnrin náà ni kò ṣe àmọ́ ó ní múra ẹni mọ́ra yìí ewu wà ń bẹ ewu wà ń bẹ gbogbo ohun tọ́lọ́ ń bá fún ẹ láti fi ṣèrànlọ́wọ́ fún arákùnrin náà ṣe é àmọ́ má mú mọ́ra. kí n má mú sí ọ̀dọ̀. má ṣe má mú mọ́ra. kódà tó di pé mo travel mo lọ sí London mo ti ṣèlérí fún pé tí n bá dé pé màá mú mọ́ra pé màá dúró gẹ́gẹ́ bí business partner nígbà tí màá tún fi dé problem ẹ̀ ó tún peléke sí i ní ṣé pé kí n má mú mọ́ra kí n kàn ṣèrànlọ́wọ́ tí n bá lè ṣe fún mi. Ọlọ́run á fún ẹ ṣe. àmín. kò yé ojú òní tiwa. ká ṣe fatia. gbogbo tí o bá ṣe náà Ọlọ́run á lọ́wọ́ sí. alámàmí. lọ́la fatia. bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim. ẹ̀dá ò lè lè ká dára àfi tó bá mi àfẹsẹ̀ ikú kọ́ àyànmọ́ ní ká dára èèyàn tí ò gbà ní kẹ́ ẹ sọ fún wá ní ọgbà ká dára. báwo ló ń ṣe báyà lábẹ́ mo ní kó máa jẹ nǹkan dáadáa
òun jẹ tí ẹ̀kọ́ tó máa jẹ mẹ́rin. mo ń jẹ ó kàn jẹ́ pé wọ́n ní nǹkan tó bá wà lọ́kàn èèyàn ló máa ń dùn yàn kì í ṣe pé mi ò jẹ mo ń jẹ kò kàn fi bẹ́ẹ̀ lọ lẹ́nu mi ni. Alábí wo mo ti ṣàlàyé nǹkan kan fún ẹ mo ní kó fi ọkàn ara ẹ balẹ̀ ṣòro nǹkan tèmi ò bá ní ṣe fún yàn mi ò ṣèlérí ẹ̀ fún yàn gbogbo ẹ̀dá tó bá ti ń ṣèlérí fún ọmọ ẹ̀dá ẹgbẹ́ tí ò bá ti máa múṣẹ tó bá ń béèrè kan lọ́wọ́ Ọlọ́run ò ní ṣe fún àṣírí táwọn àfọ àwọn atọ́jọ́ kò yé wa nìyẹn àbí kò yé ọ náà nípa àwọn ti ilé tó máa gbé Ọlọ́run ti yanjú ẹ̀ yes àwọn mo ti rí agent mi tó bá di ní ọ̀la a mú wa lọ síbi ní 3-bedroom flat mo fọkàn ẹ balẹ̀ máa equip ẹ fún ẹ there's no problem so 3-bedroom flat excuse me mo bọ̀. No, like I said the other time tí mo wá sílé ẹ wípé kò fẹ́ kí èmi pẹ̀lú ẹ̀ kájọ máa ṣe business papọ̀ but mo sọ pé kò lè rí bẹ́ẹ̀ mọ́ má bẹ̀rù má fòyà o and the reason is this so mọ̀ pé kinní mi ni ó ti yàtọ̀ sí pé kinní wa lẹ́yìn tó bá ti gba ilé tí mo sọ fún yẹn tí mo ti furnish ẹ̀ fẹ́ tán máa wá fún ẹ ní 350,000 naira cash yes it's yours wàá wá bá mi tó bá di ọ́fíìsì lọ́la wàá bá mi ní ọ́fíìsì lọ́la wọ́n máa lọ òòjú ọ̀rẹ́ ẹ̀ wá ní bank máa gbé fún ẹ cash so tó bá ti wà ní apartment tó jẹ́ tiẹ̀ so wàá lè máa ṣe oríṣiríṣi nǹkan wọ́n ti sá nǹkan tí mo sọ so báwo ni mo má ṣe yẹn Àlàbí. Ayọ̀ ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Àmín. Ayọ̀ ní agbára tí Ọlọ́run ò ní tanná wo sàárè ọmọ ẹ̀. Àmín. Oore ńlá báyìí ló wò mí ṣòṣùn ló fẹ́ ṣe mí kí tí ẹ ń ṣe pé ó fẹ́ ṣe mí ò ti ṣe mí ni. Ọlọ́run ló ṣe. Ayọ̀ mo dúpẹ́. No, stop it. No, mi kò ní ìbẹ̀. Sórí gbogbo nǹkan tí mo bá ní ìwọ ló ní nǹkan tí èmi náà bá ní ìwọ ló ní sórí oore ṣíṣe yẹn àjọ ni. Yes, àjọ ni but àwọn ẹ̀dá kan ò mọ̀ Ọlọ́run jẹ́ ká ṣoore ká dájọ́ síbi tá a ti máa rí kó ni ní tí èmi tí mi dẹ̀ believe pé àjọ tí n bá dáná sọ́dọ̀ ẹ̀ máa rí kó ní àìmọye ọ̀nà ṣó ti yẹ sọ̀rọ̀ mi ló fọkàn bá aṣọ jùlọ má ronú mọ́ kí ni sọ fún ẹ má ronú mọ́ ronú ò dá nǹkan kan náà. But this is 10,000 naira. Mo dání ṣùgbọ́n as a family man jẹ́ kó wà lápò ẹ̀ so kó dẹ̀ wá bá mi lọ́fíìsì lọ́la kásẹ̀tì gbogbo nǹkan tí o ṣe ṣùgbọ́n kò dá kó má kó ṣe wà ẹ̀ má ṣe yẹ pé wà á gbọ́ mi pé bí wọ́n kọ̀ọ̀kan wà lọ́wọ́ ẹ̀. Mo ṣì ní 50 naira bá mi dé bí kí n tó kú nílé ṣùgbọ́n nígbà tí mo ti wọ mọ́tò 30 naira mo ṣì ní 20 naira yẹn wà lára mi. Bọ̀mọ̀ àgbàgbà kì í ṣe 20 naira tó ṣọ́kù sí ẹ. Báwo ni ara ẹsẹ̀ ṣó ti wà ókè? Sorry ẹ. Ṣé ibi kankan ò dùn ẹ́ mọ́ rárá? Wọ́n ti kọ́ọ̀bù fún wa tó mọ máa lò. Báwo ni ọ̀rọ̀ sukùl ọmọdé yìí mà? Iléèwé kò lọ iléèwé mọ́ o mo mú lọ bí ọdún kejì kọ́ yìí wọ́n ní ẹ ó máa raṣọ ó máa ràwé ó máa kan tébùrù kò dẹ̀ sówó lọ́wọ́ èmi n bá ní kó jókòó. So nǹkan tí ẹ̀ ń try láti sọ ni pé ọmọdé yìí kò lọ sí skul kankan mọ́ rárá. Ẹ wò ó ọ̀gá ṣe rí bá a ṣe wà yìí ibi tílẹ̀ bá ṣe wá sí báyìí bẹ́ẹ̀ là ń sùn. Okay, because ṣe rí bí ọmọdé ṣe wà mo rí pé ọmọ tó ní brain gidi gan ni a jẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́ so lágbára Ọlọ́run ilé ìwé ẹ̀ máa continue ilé ìwé mi ò ní dùn. ẹ ti dé nílẹ̀ lọ́wọ́ ẹ ti ṣe ẹ má wọlé èmi á ṣe ìrànlọ́wọ́ kan fún yín màá provide ilé tẹ màmá gbé nínú ilé ọ̀dọ̀ mi màá fún yín láyé ibi tẹ màmá gbé. ẹ ṣe táwọn ọ̀gá ẹ ṣe ẹ ṣe ẹ̀kú ojoojúmọ́ ẹ ṣe o.
èèyàn kan ṣoṣo téèyàn lè dájọ́ sí lọ́wọ́ tó máa rí àjọ náà kó pẹ̀lú ìdùnnú ìyẹn Ọlọ́run Olódùmarè. Gbogbo eré tẹ́lá bá ṣe láyè lórí òtítọ́ àti òdodo pẹ̀lú inú mímọ́ àti ọkàn kan Ọlọ́run la dájọ́ yẹn sí lọ́dọ̀. Téèyàn bá ṣe dáadáa á kó àjọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Téèyàn bá dẹ̀ ṣe burúkú náà á kó àjọ ẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ṣé ti gbọ́ nǹkan tí mò ń sọ? Ọlọ́run ló gbé mi sí ipò tí mo wà. Kò sí ẹnikẹ́ni tó máa rí ayọ̀ tí inú ò ní dùn màmá. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní rí ayọ̀. Èmi ayọ̀ tẹ rí inú ni màmá dùn. Ẹ fọkànbalẹ̀ ẹ jẹ́ kí n fi òkú kan pa ẹyẹ méjì. Màá gbé yín sìn, màá gbé yín lọ sílé mi. Direct tí ò sí pé bóyá any problem ṣó yẹ. Àbí ẹ tún ní àwọn ọkọ̀ tẹ́fẹ́ fún mi kan. Good, kí ni? Kí ni a ní lẹ́yìn tó máa bọ̀? Kí ni mo fẹ́ jókòó máa ṣe ní pálọ̀ yẹn? ẹ ń dà nǹkan tó sọ pọ̀. Jẹ́ kí n sọ lọ́dọ̀ fún ẹ. Tó bá wù wọ́n kán ra máa lọ́ǹtì kọ́bọ̀ èmi ò ní láti fún wọn. Kọ́bọ̀ kàkà kí n fún àǹtí ẹ lówó máa fún oníbàárà. Wọ́n wá ń fi ẹsẹ̀ gbálẹ̀ káàkiri wọ́n mọ ọ̀dọ̀ wá pé àwọn nídìí owó èmi ò lówó tí máa fún wọn. bó bá ti lè fún wọn gbòòtò ń sọ pé àwọn fẹ́ gbà bójẹ́ làjì kò jẹ́ ká fún wọn. spirit mi ò fún wọn lówó màámi gan ti mọ kan tó kú pé tí spirit mi ò bá ti ṣe nǹkan tí n bá ṣe wàhálà ni tí n bá fi by force fún àǹtí ẹ lówó yẹn fún dídí oṣù 6 a lè má rówó jẹun lè spirit mi ló ń sọ̀rọ̀ ó mọ̀ mí ó. ó ti tó. ṣe òun lérò pé Ọlọ́run lè ṣọlá tó ṣe yìí Ọlọ́run dá lọ́lá tán òun fẹsẹ̀ gbálẹ̀ káàkiri wà tọrọ owó bí kọ́ bọ̀ kò sí tó bá yá ẹwà wa lọ lé ẹ̀ bá dẹ̀ pẹ́jú gan máa wá wo ẹ̀mọ́ pálọ̀ ń bẹ̀ èmi tí mo lé èkó lójú. ẹ ní dúró gbà ni kí ni nǹkan tí mo fẹ́ dúró gbà. òun náà ti ní pé kí n fóun lẹ̀. mi ò rò pé mi ò gbọ́ gbogbo nǹkan tọ́kọ ẹ̀ ń sọ fún ẹnu ilé ni. àgbàdo tèmi ló ti dẹni àìjírí lọ́wọ́ ọkọ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kò burú mo ti gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kíní kan fẹ́yìn méjèèjì ẹ wò mí dáadáa. àǹtí mi ẹ má má fìbínú lọ mo máa sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ wo àǹtí mi ẹ̀jẹ̀ ẹ̀ dúró. ọ̀rọ̀ tí wọ́n náà sọ yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù wọ́n nǹkan tá à ń sọ náà àǹtí mi gbọ́. tọ́ máa gbọ́ nǹkan tọ́ máa gbọ́ kán gbọ́ and èèyàn kì í kéré nídìí nǹkan ẹ̀ ilé mi ni mo wà èmi ni chief justice of this place torí tí yóò bá ń pè ní apàṣẹ wà inú ilé ẹ̀ àǹtí ẹ̀ wá bẹ̀rẹ̀ sí halẹ̀ èwo ni halẹ̀ wo èmi ò ṣe é fẹsẹ̀ halẹ̀ sí o gbogbo gọ̀nàgọ̀nà ẹ̀ kò ṣe é ṣe sẹ́mi o èmi ti báṣẹ́ kọjá abẹ́ o yẹ orí kí n máa jẹ díẹ̀ àbórí kí n máa jàrọ̀ mi ò ń jẹ̀gbìn ibi tí mo mọ ibi tí mo bá ṣẹ́ dé. jẹ́jẹ́ mi ra oṣù tí gbọ́ ó ti tu ẹ̀ bẹ́ẹ̀ o má sọ̀rọ̀ sáà tí mi bẹ́ẹ̀ yẹn o mo ṣe mọ̀ pátá tí mi kó ń gbà tá sí mi lọ́wọ́ o lè wá sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀. gbogbo ipò tí mo dé lé ní àti bí wọ́gán ṣe ń bó ṣe ń ṣe gbẹdẹmukẹ káàkiri èwo là ń tí ẹ ṣe ń bẹ. abomilámù lọ̀rọ̀ ẹ tó lóhùn régún ẹni tó pọ́n síbẹ̀ kí ni kò ṣe ká máa kí ọ̀rẹ́ ẹ tó rẹ̀ǹtì ilé fún ẹ tó máa dírẹ́sì gbogbo inú ilé ká máa kí. mo tiẹ̀ dúpẹ́ ẹni tó gbalé fún wa olóòrẹ́ mi ni ṣọ́ọ̀rẹ́ sista tiẹ̀ ni ọ̀rẹ́ àǹtí ẹ̀ ni àbóbá àǹtí ẹ̀ tán mo béèrè ni ṣe bá yọ ṣe bí ọ̀rẹ́ tèmi ni kì í ṣàǹṣàǹtì ẹ̀. àní nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé mi ò ní fún àǹtí tiẹ̀ ní anything àǹtí ẹ̀ gbéraga njọgbọ́n yes sórí àǹtí tiẹ̀ àǹtí ẹ̀ dájú gan ọlọ́run ni ò jẹ́ kán lówó tó fi jọ́dọ̀ wà náà àtọ̀rọ̀ owó ṣó mọ ọ̀rẹ́ àǹtí ẹ̀ ìyábọ̀dé àmọ̀rí tó wà London ìyàwó lẹ́kan èmi tí mo yẹn tipẹ́ látàbẹ́kúta ọ̀rẹ́ àǹtí ẹ̀ tí wọ́n ti mọ́ ni mo wá pàdé wọn mò ń bọ̀ láti ọ̀dọ̀ àpò ọmọ pama torí kò sówó lọ́wọ́ wájú mi fẹ́ lọ torí lọ́wọ́ ẹ̀ ká lè fi ṣebẹ̀ mo pàdé àǹtí ẹ̀ mo wá rí ìyàbọ̀ mo kí ó dẹ̀ kí mi dáadáa pé ọmọ abẹ́kúta rẹ̀ how are you kújọ́ mẹ́ta báwo níṣẹ́ ẹ̀ mú dáadáa ní ìgbàlẹ̀ láti London ó dẹ̀ fẹ́ fún mi ní £100 ṣọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ àǹtí ẹ̀ ogun lẹ́sẹ̀ mọ́lẹ̀ báyìí ó ní kó má fún mi ó ní ó yẹn pọ̀ jù fún mi £50 yẹn fún mi níjọ́ tá à ń sọ yìí ìjọ gbádùn mi. ó ṣáà ti tu ẹ bẹ́ẹ̀ ṣá ṣó ti yẹ tó wá dì mí ò tẹ̀gbá sí ẹ mi dẹ̀ nífẹ̀ẹ́ kó wọ̀n sí wọn. ṣó ti yẹ at least wọn ṣáà gbowó ọ̀hún lọ́wọ́ ẹ̀. ó mọ̀ wá gan-an lọ́rọ̀ alẹ́ àná ká ṣe tó sọ lágo mọ́kànlá
Okay àti òótọ́ ni ẹ má bínú mo ti gbàgbé ni but ó dà ń pẹ́ ní ẹ fẹ́ wá rí mi fún ọ̀rọ̀ kan tó wà but mo dẹ̀ wá ń lọ sí meeting báyìí ní kò yí ni o aago 12 ni meeting yẹn and this is 15 minutes to 2 ṣé ká fi ọ̀rọ̀ wá sígbà míì ni àbí ká sáré sọ kíákíá báyìí. kò sí ìmọ̀ràn tó ṣe pọ̀táǹtì mo pé mo fẹ́ gbowó lọ́wọ́ èyí mo fẹ́ gbowó lọ́wọ́ èyí. ẹ mọ ọkọ tó máa ṣẹlẹ̀ ẹ ṣe nǹkan kan fún mi ṣé wọn pé ní ní Sunday tó bá di ọ̀la Monday ẹ wá bá mi lọ́fíìsì owó tí ẹ bá fẹ́ màá arrange láti fún yín àwọn nǹkan tí mi kàn ṣe lè ní opportunity láti fún lónìí ẹ pàdé àwọn guys kan lọ́nà mẹ́ẹ̀sìn àwọn boys méjì kan tó ṣẹ̀ jáde èmi ni mo fún wọn appointment lónìí pé kàn á gba owó kan lọ́wọ́ mi so the last money tó wà lọ́wọ́ mi mo ti kó fún ọ ní ọ̀nà ẹ̀. ìjọ náà jọ mo fọlọ́ ẹ̀gbẹ́ àjọ kí ni nǹkan tí mo ṣe fún ẹ náà kí ni mo ṣe fún ẹ kí ni mo bá ń gbà kí ni mo bá ń bẹ̀ àjọ sọ fún mi kí ni mo ṣe fún ẹ tó fi jẹ́ pé èmi nìkan ṣáá ni máa fojú owó ìpín tí má bèrè owó lọ́wọ́ ẹ̀ láàárọ̀ ó dọ̀ sọ̀kò tó fún mi tí má bèrè lọ́sùn ó dà lẹ́kọ̀ọ́ tó fún mi kí nìkan tó dé wàá tún máa ṣe gẹ́gẹ́ lórí kí ló gbẹ́nu fóònù ẹ̀ náà kí ló gbẹ́nu fóònù tó yẹ pé ti máa má pépépépépépé àti ti máa tẹ̀sí ti máa sọ̀rọ̀ burúkú fún ẹ ni màá tó ṣẹ̀ṣẹ̀ gbé fóònù kí ni tó ṣẹlẹ̀ sí ẹ gan-an sáfì ni kí n gbà ọ. ṣé lórí ọ̀rọ̀ yìí náà àǹtí mi ò ní mi ò fún yín after all ọ̀gá bá béèrè nǹkan lọ́wọ́ mi ìdílé ìtẹ̀ fi máa ń béèrè nǹkan ti ní kókókókókó lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá dẹ̀ wà lọ́wọ́ mi instantly mo ṣáà ń dágbà fún tí mo dẹ̀ ń fún yín nǹkan tẹ̀ bá fẹ́ kí ló ṣe tó jẹ́ pé máa ń take gbogbo nǹkan too hot. ọba sásìkò ni bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣe fún mi òdì ló ń bọ́ sí lára mi òdì kò bọ́ sí àsìkò tí mo bá fẹ́ lò gbogbo kò bọ́ sí kò wọlé kò fún mi lọ́wọ́ mọ̀ pé tí owó ìbá ti yẹ̀ ní ọ̀rọ̀ tèmi ìṣòro máa gbàgbé ẹ̀ mo wá ti wá ń gbàgbé ẹ̀bá ilẹ̀ bíi túká mo ṣe ń gbàgbé ilẹ̀ bíi túká kí ló ṣe hà fún kí ló ṣe gbé fún wọ́n ní tó bá ti ń gbàgbé ẹ̀ tówó yẹn bá ti di ọ̀la ń tẹ̀kọ́ tó kọ́ kò gbàgbé ẹ̀ tó bá yẹ ti ń gbàgbé ẹ̀ báyìí ni mọ̀ pé bí wọ́n á túká ni. ṣé ẹ fẹ́ sọ pé kì í ṣe àbúrò màmá mi mọ́ àbí. ọ̀rọ̀ àbúrò màmá lélẹ̀ ṣé wọ́n àbúrò màmá lélẹ̀ ló máa fojú mi gbolẹ̀ ṣé wọ́n wá sí ṣọ́ọ̀bù mi ni ṣé wọ́n wá sí ṣọ́ọ̀bù mi ṣé wọ́n wá sí ṣọ́ọ̀bù mi torí ṣọ́ọ̀bù mi ṣe bọ́ orí pé kò sí kankan ń bẹ̀ mọ́ gbogbo ìyá máa ròyìn ayọ̀dá iṣẹ́ ọjà sí mi ṣe ọjà sí mi mo béèrè mo sọ fún mi. irú èrò àǹtí kí ni gbogbo wàhálà báyìí wọ̀ lọ irú ẹbí wo ni mo wà ní báyìí ẹlẹ́fẹ́ nǹkan mo ní kẹ́ ẹ ní sùúrù fún mi pé wàhálà ti sú mi o wàhálà ti sú mi o. adé gbó ìrókò ó ń bojú ẹ̀ ó ṣe jẹ́ tí ó bá kú ìrókò ẹ̀ ìrókò máa ya pa o àfi tí ó bá ṣe máa jí ni mo sọ bẹ́ẹ̀ mo sọ fún ẹ mo tó jẹ́ mo tó ní ìyẹn ti ṣe èyí àti ìrókò dàbọ̀ ṣé wọ́n kú ìrókò fún ìrókò lóko yìí ìrókò lẹ́ẹ̀ ìrókò lóko ọ̀pọ̀ ẹni ọ̀pọ̀fọ̀ fún ẹ ẹni ọ̀pọ̀fọ̀ fún ẹ ní ọ̀pọ̀fọ̀ fún ẹ bẹ́ẹ̀ ni mo fẹ́ fún ẹ ẹ̀jẹ̀ tó gbé lọ. omi kọ́ ló máa gbé olówó ọgbọ́n tó sílẹ̀ kù fẹ́ lọ́wọ́ ẹgbẹ́ tó ṣe pọ̀tẹ́lẹ̀ kò ṣe wẹ́ ẹ̀jẹ̀ tó gbé lọ wà á gbà. Fọlákẹ́ ó rọrùn ra ni mo lò ó tún ìjà yìí kó tẹ̀rọ kó wà sí múra tán Fọlákẹ́ orun ra ni mo lò ó dídé jàre Fọlákẹ́ wọ́n ẹni ọ̀fẹ́ wà láti ṣeré kẹrẹ àbẹ́ wọ ni eléra tó wá ṣe é sìn Fọlákẹ́ wọ́n ṣáà ní gbé báyìí. mo ní ìfọ̀rọ̀balẹ̀ má gbé ìgbìbalẹ̀ Fọlá. báyìí gbọ́ lọ sí school. Fọlá mo gbé Fọlá wọ́n lọ sí school báyìí gbé báyìí lọ sí school. iná jó mi hospital kẹ àwọn ìyá tún máa ń dà mí ríboríbo ní òfò ti ṣe mí ọmọ tó wà lọ́wọ́ mi ti kú. ibi tí ẹ̀gbọ́n ẹ fẹ́ bá lọ sí mi ni ẹ̀gbọ́n ẹ pa mí lọ́mọ nítorí wọ́n tọrọ owó lọ́wọ́ mi ò fún wọn. onílẹ̀ náà tọrọ owó lọ́wọ́ mi ò fún ẹ̀gbọ́n ẹ pa mí lọ́mọ. àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni òfò tí a fi ṣe mí ni ò ní gbà àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bọ́lá ní ẹ̀mú wá gbà. ìwé
bá mi tẹ vote Ọ̀túnba Sàlàwẹ̀ as your next chairman ṣe yẹ lẹ́tẹ̀ wà lálẹ́ ìsìn àbí. kẹjẹ ká tábà ti close màá bá yín ṣe tí bá ń ṣe lọ́wọ́ tọ̀dà bá dé ńkọ́. ìṣẹ́jú mélòó ló fẹ́ fi tẹ́kí nínú kọ̀ǹpútà kó lè bá mi print ní 1000 copies. ọ̀dà lè wọlé anytime. tó wọlé ìbáwọ̀ ọ̀la wa nínú ọgọ́pìn ìwọ náà ni owó lọ́gà. Sàlàwẹ̀ kí ló ń wá bí. mo fẹ́ lọ sí toilet sir wọn á bá a pé kó fún mi ní key ó dẹ̀ ti fún mi mo fẹ́ máa lọ sí torí kí ni ẹ ti mú mi délẹ̀ gan. wọ́n fẹ́ toilet ó fi department sílẹ̀ ó ní wọ́n fẹ́ toilet ó dẹ̀ ń bọ̀ bí and by the way bí mo ṣùgbọ́n pé wọ́n kì í pọ́rọ́ kí ni Sàlàwẹ̀ wá ṣe ń bí àti pé kí lẹ́yìn á gíw lé lórí. wọ́n ní báwọn ṣe kíní vote Ọ̀túnba Sàlàwẹ̀ tí chairman pé àwọn ní pẹ́ kúrò ní ọ́fíìsì wa so mo dẹ̀ ní wọ́n yẹ kó di after office hour pé kí n bá wọn ṣe. ó fẹ́ ṣòṣèlú. bẹ́ẹ̀ sà mo ti ń ṣe sà. qualification ẹ wọ̀ tí ẹ. no but age mi ṣe. ayé òwò qualification mọ age àti experience ni ó wò àti influence ojú gangan ni ó wò ìyẹn ní influence bẹ́ẹ̀ sà. ẹ mọ̀ wípé influence tó ní. very good àbúrò mi wà ní London Sati ọmọ Sàlàwẹ̀ ọkọ Mọ́níkà ìbínú owó anáwó bẹ́ẹ̀ ń yàwó èrè ṣé rí gbogbo ayé ló ti ṣoore fún pátápátá mo wá fẹ́ cash lórí oore tó ti ṣe káwọn ilé ní sympathy for the family tí mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ mo bá ti di pé Sàlàwẹ̀ family wàá kàmá ìsìn dìbò lọ ni. àbúrò ẹ tí wọ́n fẹ́ lo influence ẹ yẹn ìbá má da ìwọ a lè ráyè lo influence tàbúrò ẹ ìwọ ò ṣe aláwọ̀ àbúrò tiẹ̀ kó lo influence ara ẹ̀ fúnra ẹ̀ tó bá tiẹ̀ ń ṣoore fún gbogbo èèyàn so ìwọ ò ṣe gbìyànjú kí ìwọ náà gbìyànjú kó o ṣoore dáadáa kó wá jẹ́ kí àwọn èèyàn jọ́ọ̀jì ẹ pẹ̀lú ìwà ẹ kán lè fi dìbò fún ẹ influence tàbúrò ẹ ló fẹ́ lò ó bẹ́tà kábúrò ẹ wá sílé kó wá gbàpótí kó ṣe kí ni kó lè jẹ oore tó ń ṣe fún àwọn èèyàn fún ẹ. mo bí ẹ̀ka kó ló ń fẹ́ gbàpótí ibi táwọn ẹbí bá gbà fún ni mi ò ṣe ẹgbẹ́ ẹ àbúrò bàbá ẹ ni mí yes àbúrò bàbá ẹ sátìrà mọ́ nìkan náà tẹ̀yìn ìpínlẹ̀ yẹn kẹ́lí mọ̀ kí mo ti ń lo influence yẹn jẹ́ ìgbọ́dọ̀ kúrọ́ fún yín ni Wasiu Ayinde tó ń kọrin yẹn àti Pasuma ntí ẹ ló lé mi jẹta tó 5 hours ẹ ṣe à ń bẹ̀ mí ẹjọ́ ẹ jẹ́ àṣẹ campaign manager yín ẹ jẹ́ àṣẹ rẹ́kọ̀dù fún yín ọ̀rẹ́ àbúrò mi ni. let this be the first and the last. excuse àyẹ̀ gan ọkọ náà ń sọ secondary nìyẹn ṣe ni primary time sọ gangan ni pé kí ni ẹ ṣe láti lẹ ìwé mọ́ bíi tèmi tí mo dẹ̀ wà ní gate tí mi ò mọ̀ tó bá èmi ò mọ̀. pa ẹnu ẹ mọ́ kíá ṣe mọ̀ pé influence ẹni tí ohun ẹ wá sílé iṣẹ́ yìí ni mò ń wò mẹ́la and I'm going to see him for the last time tí n bá tún károra ká tí a bá ìmọ̀ ẹ lọ́wọ́ ìwọ fi department yẹ sílẹ̀ o wá síbí báyìí o wá disturb àwọn ẹlòmíì amúkárítọ́ olùfẹ́ lo influence àbúrò ẹ amúkárítọ́ olùfẹ́ toilet kò sí toilet lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni. you are mad. Yes, sir. And mo kí n tó mo díjú yìí kí n tó là á padà. But go back to your department. Yes, sir. sori wọ jẹni àjẹni mo ti mọ lẹ́nu pé tága bá dé ọ̀gá dẹ̀ dé jọ má fẹ́ yín òkè bá mi sọ̀rọ̀ ọmọ torí Ọlọ́run tí n bá ṣe ẹ̀ tó bá lè bá mi sọ kọ̀lẹ́tà sí mi pé you offend me kí mi náà sọ pé I'm sorry. èwo ni tèmi ṣé fọ́ọ̀tì tèmi ni ṣé fọ́ọ̀tì ṣé mi sọ fún ipò ọ̀gá lè di anytime èwo ni tèmi. ọ̀rẹ́ mi tí ó ń park mọ́tò yẹn Ayọ̀ ọ̀dọ̀ mi ló ń bọ̀ má jẹ́ kó rí mi sọ pé mi ò tí dé ọ́fíìsì láàárọ̀ yìí make sure kó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n. Okay, sir. báwo ni gbogbo káwọn ìwà ìyáwó àyè báwo ni Alábí ńkọ́ ṣó wà lókè. wọn ò tí dé ọ́fíìsì. Alábí ò tí dé ọ́fíìsì lẹ́yìn. bẹ́ẹ̀ni. but káà ẹni mò ń wò ní páàkì yẹn náà. òun kọ́ náà ń lò sàn eléyìí ti tó bíi 2 weeks níbẹ̀.
báwo ni Alábí ṣe wá rìn báyìí lé mi mo ti pe nọ́mbà ẹ̀ títí switch off ló ń sọ fún mi. ok ẹ fún mi ní kọ́kọ́rọ́ ọ́fíìsì ẹ̀ kí n dóde. àwọn fi kí lẹ́sìn. kò sí kọ́kọ́rọ́ ọ́fíìsì Alábí láràndì. it's okay. tó bẹ̀ ọ̀gásà yóò ṣe ó yá ẹ má ṣe yẹn máa mọ ó yá ẹ má ṣe yẹn kí ṣe fẹ́ yàtọ̀ kájà lókè. ọ̀gá jà ẹ mọ̀ ẹ lè fi ra yín wí ọ̀gá òtún olówó lẹ́yìn náà bọ̀ tẹ olówó tó olówó lọ ṣé máa fi kéde ara yín wé gírèdì ọ̀gá so ẹ pipe low ìyẹn ń tọ́ lówó jẹ ní ẹ̀ẹ́dẹ́gbà tẹ́ bẹ́ẹ̀ ṣe òótọ́ àwọn gan-an bínú lọ́fíìsì láàárọ̀ yìí wọ́n bínú tí wọ́n bá mi jà gan-an bẹ́ẹ̀ ti dé bẹ́ẹ̀ yẹn báyà bínú táwọn bínú tẹ́ ń bá mi jà yẹn ojú bínú yẹn tó gbére bẹ́ẹ̀ ìbínú á di méjì àwọn dẹ́ máa fi lífù lówó làwọn ṣé ti gẹ́ pablo. excuse me mo wà confused lady receptionist yẹn sọ fún mi pé kò sí Alábí lára you are now telling me pé ṣé mo bọ́ gàjà kí ló ń ṣẹlẹ̀ precisely ṣálábí wà ṣó wà ráǹdì ni. ó sọ fún pé kò sọ gà lọ́fíìsì. nǹkan tí receptionist sọ fún mo dẹ̀ sọ pé ṣé bí mọ́tò ẹ̀ lílé tọ́ páàkì. èmi wá sọ pé kó wà lọ́fíìsì kò sí lọ́fíìsì tí kọ́kàn rẹ̀ nìkan láàárọ̀ tó jọ ọ̀gá ni tó wọ Kampala Guinea báyọ̀ ní mọ́tì kọ́lọ̀ tó dẹ̀ gbé mọ́tò ìwà ó tán kì í ṣe pé ẹ yẹra bá àti yìn ewu lẹ ẹ mọ́tò ṣẹlẹ̀ àárọ̀ lánìí kẹ́tẹ̀ẹ́dì jù wá bíi gate. wọ́n pé wá rò iye ọlọ́wọ́ àbáàgbà ẹ yọ wáfò kò fẹ́ǹsì àní ẹ̀ kò fẹ́ǹsì wá ní abájọ́ kẹ́lọ́gọ́ sí ilé ẹ̀ lọ kò fẹ́ǹsì ẹ̀ lọ kò fẹ́ǹsì. ọkọ ṣe kó máa open this gate now. Tino! My dear. There is problem. Problem? Yeah. Irú problem wo ni ẹ? Ìjọ believe pé ìgbà tí mo dé bank gbogbo àlàyé tí mo ṣe pátápátá fún bank manager pé kọ́njọ́ kọ́ tiẹ̀ fún mi ní time díẹ̀ sí kí n fi mọ̀nà tí màá wá tí màá gbà láti rí owó tí mo jẹ iléeṣẹ́ wọn níṣẹ́ ló ń darí fún mi pátápátá. Irọ́ ni o. Ọ̀ dá mi lóhùn èmi tó yẹ pé tí n bá dé báńkì wọn ni mo ń ṣe sáwọn staff ó ní gbogbo ìgbésẹ̀ tí mo gbé máa dẹni tó bẹ̀rẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní tì mí sókè wọ́n tì mí sísàlẹ̀ ìsàlẹ̀ ara wọn ṣá no and the worst part of the whole story ni pé immediately tí mo kúrò ní báńkì mo láti lọ sí ọ́fíìsì Alábí pé kí n tiẹ̀ tó ṣàlàyé fóun náà bóyá ó lè ní any assistance tó lè ṣe ṣé o mọ̀ pé Alábí sápamọ́ kò rí mi. Mi ìfẹ́ kọ George bẹ́ẹ̀ yẹn o. Mi ì kó mọ̀ pé ọkọ Alábí ò ń ṣe wéyàn bẹ́ẹ̀ yẹn náà. Wọn ò lè wà lọ́fíìsì kan láwọn òsì ń bẹ̀. Tó bá dé kí wọ́n tó ibi iṣẹ́ wọn ló gbé jáde kan. Àti pé wọn kì í ṣe onímọ́tò kan. Ṣé onítọ̀rọ̀ owó òṣòwò yẹn? The only thing tí èmi máa sọ sí ni wípé Ọlọ́run á bá wa san. Àmín. Ọlọ́run kì í fèèyàn tiẹ̀ sílẹ̀ ní gbogbo ìgbà nígbàkúgbà kò yẹ. Sórí ẹ̀ẹ̀kan ó ní ìyẹ̀yẹ̀ tó máa ń gbà lára èèyàn. Ọwọ́ ẹjọ́ ẹgbà mí o, ẹjọ́ ẹgbà mí o. Iṣẹ́ ayọ̀ ni mi mú gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀. Everything kan collapse ni. Gbogbo ẹ̀ ṣàǹdojú bolẹ̀ ni. Mo dẹ̀ mọ̀ pé ó ti jìnnà sí yín ni. Torí ká ní kò jìnnà sí mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀. Mo dẹ̀ wá sọ pé wá lọ sọ́dọ̀ Ṣéwù, wá lọ. Àmọ́ ńgbà tí mo rí pé mi ò rápẹ̀rẹ̀ àdúrà. Torí mọ̀ pé tó wá pé ó ti wá sọ́dọ̀ yín ni gbogbo nǹkan tún ti change sí dáadáa. Wo ni mo ṣe wọ́n pàǹpà wá bíbá ilé ni. Torí kò ká nǹkan kún bẹ́ẹ̀ ṣe ń wọ yẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi àfà. Ọlọ́run á gbà fún wa. Torí tí gbogbo ẹ bá délẹ̀ tán èmi làwọn òbí ẹ máa bi léèrè. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni. Ọlọ́run fẹ́ ká máa ṣoore, ká máa yan sàká ní gbogbo ìgbà, ká máa gbàdúrà ní gbogbo ìgbà, àbí bẹ́ẹ̀ kọ́? Àmọ́ ohun tí a mú mi rí yìí wọ́n fi ń yé mi wípé Ayọ̀ ẹ ṣe oore ẹ̀dẹ̀ kan
tó jẹ́ pé òun ló ń fa sábàbí gbogbo tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí orí ẹ̀dẹ́ ni. orí ẹ̀dẹ́ ni oore tí ẹnìkan nàgà mọ́ tí wàá fi ṣiṣẹ́ ẹbí ni kò yé ẹ̀yin àmúbà ni kò bàjẹ́ àwa kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwẹ̀ náà la máa fi ṣẹ́gun ẹ̀ torí wípé tí a bá kò sí dáadáa pẹ̀lú àdúrà ojúlówó àdúrà sàkà wa náà a ò ní dá dúró síbẹ̀síbẹ̀ kí n tó bàjẹ́ yìí kó má tún bàjẹ́ kọjá àbí tó dé dúró yìí. àmọ́ ṣé ẹ̀yin náà lè sọ fún mi nígbà tí mo wá bí n jọ sí ẹni kí n máa ṣoore ń gbogbo ìgbà ṣóore ẹ̀dẹ́ ni mo tún wá ṣe báyìí ni. bẹ́ẹ̀ni ọlọ́run fẹ́ ká máa ṣoore ọlọ́run fẹ́ ká máa yan sàkà ọlọ́run fẹ́ ká máa ṣètọrẹ àánú àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àní ìtẹ́ ẹ ṣe yìí oore ẹ̀dẹ́ ni. ẹ ṣeun ṣéwù gbogbo ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ dé àti ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ dé pátápátá ló yé mi mo sọ fún un mo sọ fáyọ̀ kò ní dá mi lóhùn ni kò ní gbọ́ tèmi ni nígbà tó ti fẹ́ ṣe oore ni mo sọ pé spirit mi ò lọ pẹ̀lú tó fẹ́ ṣe àmọ́ tó bá bá sọ̀rọ̀ a ní ẹ obìnrin mi èmi ti ṣe gbá kan jù èmi ṣe kọ́kọ́ jù nígbà tó bá dé sọ̀rọ̀ mi ń jẹ́ kó sọ mí lẹ́nu màá ra dákẹ́ màmá wò àmọ́ ṣé o ẹ jọ nítorí Ọlọ́run ẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ pàápàá jùlọ èmi because in another 2 hours mo ń lọ correct orí yẹn ní kíákíá báyìí ṣé lọ mo ń lọ correct ẹ ni in another 2 hours orí yẹn ẹ mọ nǹkan tí màá ṣe sà. ẹ jẹ́ ká fi gbogbo ohun sí ọwọ́. mo ti fi sọ́wọ́ náà sà màmá rí yín sà mo ti fi gbogbo orí sọ́wọ́ náà. àfààyàn. ọmọbìnrin kì í farabalẹ̀ ẹ̀yin náà lẹ́ni kí n máa ṣoore àádẹ́. a ò lè ní ọlọ́run ọba ò ṣe é tó a ò sì lè dọ́lọ́run ọba lẹ́bi. kí la wá fẹ́ ṣe báyìí torí Ọlọ́run. àdúrà ni àwa ò ní sinmi ẹ̀yin náà kò sádùúrà àdúrà nìkan ni. ọlọ́run náà ló ní kó ṣoore orí ọ̀hún ló sì ń ṣe yìí kò sì ní di bímọ ẹ lọ́wọ́. mi ṣùgbọ́n tí lóore ẹ̀dẹ́ ni mo ṣe. àmọ́ síbẹ̀síbẹ̀ àtúnṣe wà. níbo ló lọ fẹ́ wá jókòó ìrànjú náà bàbá ẹ̀ wà bí ìrànjú náà yà lájà ẹ̀ wò lóra tí àti bàtà wá jókòó lé kí n má bínú. ẹ mú kíní kémi jókòó. mama ẹ padà sórí ìdúró yín bí mo yẹn ń wò yín yẹn ẹ lè ra cheers bí báyìí àbí ẹ rí Philips lára ẹ. wọn ń bòkú ọ̀run. òkú ayé ní ìbábú mama kó tó di pé ẹ̀rí ẹnu ilé yìí à ń pa ẹran sínú freezer ni à ń ṣe nǹkan lóríṣiríṣi mèremère nínú ilé yìí ẹni wo bá tẹ̀lé nínú ilé yìí àríwú ẹ̀ ṣe mọ́ o alẹ́ ń ra ẹran jẹ́ǹtà ni mama àkọsẹ̀jáyé yín nínú ilé yìí ò dára rárá ẹsẹ̀ yín àtọmọ yín ò sàn án nílé rárá. ṣé báwo la ṣe fẹ́ mọ̀ bóyá ṣe lẹ̀ ń podindi ẹran abẹ́ lọ́rọ̀ ẹran lódò káàtì ẹ̀ pààyàn tì ṣé ọkọ ẹ ló ní kó lé mi jáde ni. mama ẹ ṣe rí náà ẹ ti fẹ́ pè mí àtọkọ mi ẹ fẹ́ yà wá mo dẹ̀ sọ fáyọ̀ o mo sọ fún tó bá máa ran àgbàlagbà lọ́wọ́ kó má ran àgbàlagbà dúdú lọ́wọ́ gbogbo ẹ̀yin arúgbó tẹ bá ti dúdú báyìí ajẹ́ ní gbogbo yín ẹ fẹ́ kún wọn yá àbí ìwọ̀n bá tẹ̀ lè ṣe ẹ ṣe yìí o ìwọ̀n bá tí ẹ lè ṣe lẹ ti ṣe yìí mọ̀mọ́ mo ń díjú mo lajú nísìnyí kẹ́ ẹ bọ́ sí voice court àbí tó máa kọrin sí kẹ́ ẹ gẹ́rẹ̀ nínú ilé yìí or else mama Alábí mo wà bí látàgò 2 àárọ̀ ni mo ti wà bí kí ló dé tó ń sápamọ́ tó fẹ́ rí mi kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ Alábí kí ni mo ṣe fún ẹ. ó wà bí. mo wà bí àtàgò 2 àárọ̀ ni mo ti dé bí wọ́n dẹ̀ sọ fún mi pé ò sí nílé mo láti wá gbogbo ọ̀nà pé kí n sápamọ́ mo ṣàmọ̀ wípé nígbà tí mọ́tò púpọ̀ ti sí compound ẹ eléyìí ló máa fẹ́ gbé jáde ni mo ṣe ní kí n dúró láti rí ẹ. o lérò pé mo lè wá nulẹ̀ yìí kí wọ́n dẹ̀ máa béèrè mi kí n ní kàn sọ fún ẹ pé ò sí nílé. Alábí kí ló dé tó ń avoid mi kí ni mo ṣe fún ẹ mi jọ. ò dé avoid ẹ o. ìgbà àpọ́njú là ń mọ̀ rẹ. lótìtọ́ àti lódodo
èyí lè ràn ọmọ níṣẹ́ ẹrú kó fi mọ̀ jẹ. You are not the type of a friend tí mo lè wá lé kí ni ẹ jẹ́ kó máa lọ mi ò sí lé mi lè ṣe bẹ́ẹ̀ fún ẹ o kò dẹ̀ níwọ̀n mi kó jẹ́ kí n máa ron tí ò dáa òótọ́ ni mo ní mi ò sí lé fún ẹnikẹ́ni láàárọ̀ yìí and I have my reason. Yeah. Mo yàgbẹ́ mọ́jú ni. Oh, sorry pẹ̀lẹ́. Mo ní running stomach. Mi ò mọ bí tí mo ti mu omi tí gbogbo inú mi dàrú seriously torí pé Alájà Ìyábọ̀ tó wà ní London ìyàwó Lékan ọ̀dà Lékan yẹn ṣe birthday Sàláwá ló play kí ni mo dẹ̀ jẹ mo mu juice mo jẹ nǹkan ìwọ̀nba mi wàá mọ bí tí ìgbẹ́ yìí ti bẹ̀rẹ̀ I don't know o understand me nǹkan tó fà yẹn nìyẹn mo wá ní mi fẹ́ kẹ́ni body disturb má bínú mi lè ṣe bẹ́ẹ̀ fún ẹ kódà mo jẹ́ kó yan pé tí màámi bá wá ọ̀dọ̀ wọn ti kú ọ̀ká ni wọ́n tẹ̀ wá bínú wọn jí ẹ má yẹ kí ẹnikẹ́ni rí mi jù gbádùn mi má bínú jọ. mi ò bínú. báwo ni o ṣe yanjú gbogbo àwọn ọ̀rọ̀ ẹ sí. ó ṣe wá dà fún ẹ Alábí ìdí pàtàkì tí mo ṣe tó wá rí ẹ nìyẹn àwọn ilé ìfowópamọ́ ti fà á kékọ́rí wọ́n ti fà á kékọ́rí pé àyàfi kí n lọ wá gbogbo owó tí mo jẹ báǹkì wọn ní gbogbo ọ̀nà pé tí mo bá kọ̀ láti rí owó yìí láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì kò sí nǹkan tí ò ní ṣẹlẹ̀ wọ́n máa gbalé wọ́n máa gba gbogbo mọ́tò àti gbogbo nǹkan ní mo dẹ̀ wá sọ́fíìsì ẹ̀wọ̀n jẹ́ kí n rí oríṣiríṣi kébékébé ni tó ń ṣẹlẹ̀ ẹ̀rù sí láraǹdì ò wà láraǹdì jọ ṣàánú mi Alábí jọ. farabalẹ̀ farabalẹ̀ sórí èmi gan ò gbọ́n tẹ́lẹ̀ gbogbo ètò ń ṣẹlẹ̀ sí ẹ̀yìn ẹ̀kọ́ ló jẹ́ fún mi jọmọ pé tí wọ́n bá fẹ́ yáwó ní báǹkì èèyàn gbọ́dọ̀ ṣọ́ra gidi nítorí ẹ̀rín ni báǹkì máa fi yá ẹ lówó wọ́n máa lè ju gbowó wọn padà ni ká ní pé rapport tó wà láàrin èmi àti àpò ọmọ pama àti Presigunwa ká ní ó ti wà tipẹ́tipẹ́ ni njó mọ̀ pé àwọn méjèèjì lè pawọ́pọ̀ kan yá wa lówó yẹn kò ní ìdí pé yàn lọ sí báǹkì Ọlọ́run kẹ́ wọn kọ́lọ́ máa padà lẹ́yìn wọn ṣùgbọ́n nígbà tọ́rọ̀ báǹkì ti wá wáyé yìí ṣùgbọ́n pé mi náà jẹun lówó ṣùgbọ́n pé gbogbo ìwé ilé mi everything gbogbo ìwé ilé ìwà ń bẹ̀ yes but tọwọ́ mi tọ́ mi ò tó tiẹ̀ yóò gbádùn mi wọ́n bá ní ó kàn yẹ pé bí iṣẹ́ ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi gan ò lówó lọ́wọ́ irú problem tó ní màá bínú sọ ni nítorí pé gbogbo tó wà lọ́ mi lákàntì kò ju 200,000 lọ meanwhile èmi fúnra mi ṣì ní problem very close to 5 million naira tèmi gan fẹ́ san yóò gbádùn mi ó lè máa lọ́sìn kí n rówó mọ́tò fún ẹ why torí mo broke inú oṣù tá a wà ìyàwó mi ló ṣe ọbẹ̀ táwọn ọmọ jẹ àtẹ̀mí ló lọ mú wó lápò ra ẹ̀ ṣìkìní ká ti wá gbọ́ kó fẹ́ máa lọ lẹ́sìn kí wọ́n á ní ìyá ìfún mi ní ṣéǹjì kí n fọ́ rẹ́ mi ò fẹ́ fowó mọ́tò kò dáa mi ò mọ bí ogun nǹkan ṣe ń dojúrú báyìí mi ò mọ bí nǹkan ṣe ń dojúrú kí ni mo wá lè ṣe o mọ́ǹtì wo láwa yìí. oṣù kẹjọ. ní oṣù kẹjọ ọdún tó a máa tó March gbogbo problem tó ní are solved. Alábí March next year oṣù méje mi ló tún sọ ńgbà tí mo ṣàlàyé fún ẹ pọ́sẹ̀ kan sọ́sẹ̀ méjì péré ló kù jọ nítorí Ọlọ́run ṣàánú mi òyìn ti pẹ́ jù gbogbo tó bá lè bá mi ṣe jọ nítorí Ọlọ́run. because kó tó di pé gbogbo nǹkan settle sí i àfẹ́ rí àkókò yẹn ló jẹ́ kí n dá March tó bá fẹ́ fún yàn lówó ńjọ́ Sunday ìwọ ni kó rí ẹ ní Tuesday so that owó yẹn á ti lè wọlé wàá lè fún bọ̀ tó bá dá Sunday yẹn gangan tó bá jẹ́ gbà yẹn ìwọ náà fẹ́ rówó ń tán rẹ tó tán bá kó wá ńjọ́ yẹn ń kọ́ mo mọ̀ dá March ni ó darí mi ńjọ́ mẹ́rin. ìjọ mẹ́rin orí mi máa ń ṣiṣẹ́ bí. o ṣe wá ṣe nǹkan kan fún mi Alábí kọ ìwé fún mi débi pé tí n bá ti bóyá lé ni mo wá ní o àbí ọ́fíìsì ẹ ni mo wá àwọn òṣìṣẹ́ ajẹ́ kí n rí ẹ ṣe náà ń dà mí ríboríbo. ayọ̀ àti jù yẹn lọ èmi àti ẹ o lè fẹ́ rí mi kí n ṣe máa kọ̀wé fún ẹ máa sọ fún wèrè Audu tó bá ti fẹ́ wọ bí káùdù jẹ́ kó máa rí mi màá dẹ̀ sọ fún wọn lọ́fíìsì ìgbàkigbà tó bá ti wá kan jẹ́ kó rí mi kódà kí n bísì kan torí tiẹ̀ yàtọ̀ njó tí n bá ṣe ń kọ̀wé bí ẹni pé mò ń doubt ara wa ni. ṣé mo lè máa bẹ́ẹ̀ kájọ máa lọ. kì í ṣe pé mo fẹ́ jáde rílì mo ronú dèdí mọ́tò yìí nítorí mọ́tò yìí fọ́ǹbù kan lálẹ́ àná ìjẹ́tọ̀ ń yọ lẹ́nu kò lè ṣiṣẹ́ bó ṣe wà ní ìjẹ́tọ̀ ń yọ lẹ́nu mo á ń wò pé kí ni mo lè ṣe o ǹdẹ̀ wo ṣé o ṣì ní owó mọ́tò because èmi gan kò sóhun bí báyìí àní ti jẹ mímu ìyá yìí ló gbọ́ kò dẹ̀ ní dá kí n padà lọ́ba pé fún mi ṣéǹjì kí n fún ọ̀rẹ́ mi fẹ́ fi wọ mọ́tò very insulting. ó dà wọn kò wá wù ú di tètè máa lọ
but má jọ kíjọ́ mẹ́rin yẹn yẹ. kò lè ẹ tó bá ní kí wọ́n máa sun bí látẹ̀yìn lọ before ọjọ́ mẹ́rin máa sun bí. iná kò lè tó gbogbo wọn yẹn bá fẹ́ lówó mọ́tò bẹ̀tẹ̀ wọn yá mi mo ní kán ṣe oúnjẹ nínú kò yí wọ́n ti mú yìí lówó mọ́tò dání. owó kọ́kàn tọmọ àwọn káà mi mo ní pọ́blẹ́mù mi kò sí táyà ṣọmọ bíi mẹ́ta tó wà náà gbà wọ́n mi fẹ́ kí mọ́tò dá. ṣìfìyẹn lẹ̀ gbogbo ẹ̀ mẹ́rin kí mẹkáníkì tó ṣe wá ṣe mọ́tò ẹ̀ papọ̀ mọ́tọ̀ mi ìnùkọ yẹ ò lé yẹn ò ṣe tó lé. ṣé wàá mi kí màdàm. ẹ bá gbọ́ kí àwọn ọmọ. ayé ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó kọ wájú Audu tó bá ti géètì yẹn tán kó rí mi olórí tó tún lè ṣí géètì fún wa sọ náà kẹrì sí i. Ọlọ́run àṣeyọrí máa jẹ́ ìyá yìí máa pọ̀jù ẹlẹ́dàá. ẹ tí tó fún nǹkan tẹ fẹ́ mú tán àbí. ẹ jáde síbi o ẹ máa ń wà sí ẹlẹ́bẹ̀ẹ́ o. As if in beyond normal circumstance. So that she can find respect to the customer. I'm a treat in the bylaw. And she got to put on one side. So, for the man to take your thing. Sista ńkọ́? Wọ́n wà wọ́n sùn. Sọ pé mo fẹ́ rí i. Ó rẹ̀ àwọn díẹ̀ wọ́n ní malaria wọ́n dẹ̀ ní pé kí n má jí wọn tó bá lálejò. Ẹ lọ bá mi sọ fún ọ sọ pé mi mo fẹ́ lọ jí wọn fún mi. Wọ́n máa bínú. Bísí lọ jí sista fún mi no problem lọ jí wọn fún mi. Wọ́n ti ń bọ̀. Wọ́n ti ń bọ̀. Sista. Sista. Ẹ káàsán àǹtí. Ẹ káàsán. Ṣé o mọ̀ pé ìwọ ọmọ yóò ẹ má bínú àti. Ṣé o mọ̀ pé ògùn bínú? Ẹ má bínú àti. Ṣé o fẹ́ ṣe nílé ìṣe ni? Ó ti ṣàlàyé fún mi pé ẹ ní kí ẹnikẹ́ni máa jí máa lọ tí ẹ máa lọ. Ṣé kò sí báwo lójú yín ṣe rí báyìí? Nínú ara mi ò yá wípé mo ní màlẹ́ríà dé ó tún bí mi pé kí lójú mi kí ló ṣe mí ṣé mo fẹ́ lọ́jọ́ parí kí ló dé gan-an. Ó dà ẹ pẹ̀lẹ́ ẹ mọ ohun tó lè ṣẹlẹ̀ ni pé mo máa ní ìṣòro díẹ̀ kan ní àǹtí. Ìṣòro? Bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn báǹkì ti gba ilé mi wọ́n ti síìsì ilé mi àti gbogbo properties pátápátá. Ilé wo? Ilé wo? Àwọn báǹkì ti gba ilé mi. Ẹ̀yin dà ní. Bá a ṣe rí ni àjà mo yá owó kan nílé iṣẹ́ wọn ni tí mo fi ṣe business kan so
business tí mo ṣe yẹn kò ṣáà lọ bó ṣe yẹ kó lọ so bó ṣe di pé nǹkan tán wá sí gbogbo properties àkàkà rẹ̀ àǹtí ṣẹ́ni so ìyàwó mi wá wà lọ́sítítù kódà mi ò rí owó san ní hospital mo wá ní pé tí wọ́n bá discharge yẹ pé ká máa lọ sílé pé bóyá kó lè máa bọ̀ ń bíbá iná ṣe mọ tó fọ́ nìṣá ṣe mọ̀ pé báàgì ẹyọ méjì péré báyìí ló jẹ́ ká gbé kúrò nínú ilé yẹn so mo wá ní pé kíyàwó mi máa bọ̀ ń bíbá yìí so àwọn nǹkan tó kù kó tiẹ̀ ṣì wá fara pamọ́ síbi ká sì kó àwọn nǹkan yẹn síbi pending the time tí mo fi máa rí ibi tí a máa wà so nǹkan tí mo ní kí wá ṣàlàyé fún yín náà nìyẹn. mi ń sọ̀rọ̀ kí ló ń sọ kí ló dé ayọ̀ náà sùn ayọ̀ ló sì ayọ̀ ń ṣọ́ọ̀ṣì ayọ̀ ń mọ́ṣáláṣí olóore ni o aláàánú ni o ìwọ ọmọ kékeré ọmọdé mélòó ni ẹ̀gàn ni mo béèrè lọ́wọ́ rẹ tó ń ṣòkun owó. àǹtí ṣé ìṣòro tó dé bá mi ló fa gbogbo nǹkan tẹ́ ń sọ sí mi. àṣírí ìlú ọgbọ̀n láàrin ìran ń ta o àṣírí ìlú ọgbọ̀n kò sí tí ìmọ̀ ọ̀rọ̀ yìí o kò sí tí ìmọ̀ ọ̀rọ̀ bàbá ń bọ̀rọ̀ aláṣírí kágbà pa ń bọ̀rọ̀ aláṣírí. èmi ṣògbó wọn èmi á sọ̀tọ̀ fún ilé ọmọdé pa máa sọ̀tọ̀ fún ọ dọ̀dọ̀ jọ fún mi ní ọ̀rọ̀ tó má kó bá mi fún mi lọ́wọ́ tó ohun tí mi fẹ́ sọ fún ẹ sì ni wípé tí wọ́n tìyàwó bá ti ń kúrò ní ọ̀sibítù ẹ̀jẹ̀ wà nígbà ẹ má kó ní burúkú bá mi má kó bá mi rẹ ẹ má lẹ́yìn ní wọ́n ti mú ní èmi ká ṣẹ́rẹ́ mọ́dà ẹ má kó bá mi o ẹ má kó bá mi o gẹ́gẹ́ òun ní gbogbo nǹkan mi mo pọ́ fẹ́ gbowó wọn fi lọ mi. wọn ò jẹ́ ní wọ́n ti ta bùkẹ́tà mi wọ́n fi tẹ́yìn tẹ́sẹ̀ ẹ̀rọ ọ́nì lọ mi wọ́n fi ta bẹ́tẹ̀ lọ mi kò sí tí mo ṣe mú ìwọ́dẹ̀ ní ọmọ kékeré tó láyà gbàgbà tó ń wọ́wọ́ lójijì tó lè fi òṣè àbọ̀dé rẹ̀ o bẹ̀rẹ̀ ká ní kí bàbá má gbẹ̀rù là ń gbẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí òun là ń gbẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ṣé wọn kò lè bẹ̀ sá fún un ìníjẹ tọmọdé bá búrú kójọ náà kò ní í pa olúwere ti dé báyìí olúwere ti dé báyìí bẹ́ẹ̀ ni má jẹ́ kí ìyàwó má jẹ́ kó kẹ́rù dèbí o torí tí àwọn báńkì bá lọ tọ́ pínpínpínpín tọ́lọ̀ mọ̀ pé bí mo kẹ́rù wọ̀ má jẹ́ kó wá kó òògùn ojú tèmi òògùn ojú tèmi ni gbogbo eléyìí pẹ̀sẹ̀jọ́ pẹ̀sẹ̀ wàhálà mo máa ń ṣe iṣẹ́ tèmi ni wọ́n bọ̀ ni mo máa ń tàbí dé ṣọ́ọ̀bù mi ṣọ́ọ̀bù àtẹ̀gbẹ́ mi ṣé olú ìyá bẹ́ẹ̀ ṣe ṣe ìṣe tíátà kí ni tíátà kó dírámà ni tíátà kó bá yẹn lóko lè lóko kù lọ jẹ́jú orí ẹgbẹ́ ayọ̀ kò dìde lómi o jẹ́jú orí ẹgbẹ́ kò dìde lómi o kò wá kò sí máa ní jẹ́jú ẹ̀sán fún ẹgbẹ́ ní ọmọdé bá kúrò kó kọ́ nínú kó pa ó ti wà yẹn náà báyìí. lọ́rọ̀ ọ̀gbọ́n bí mo ṣe bá mi sọ̀rọ̀. ṣé àsìkò tí wọn kó ayọ̀ ní problem ṣé gbogbo nǹkan tó yẹ kẹ́ máa bá wọn sọ ni. kí ni ká máa bá sọ. ọmọ rúbà wọn kó ayọ̀ yìí àwọn náà san school fees èmi ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi. èmi náà sọ ti ẹ̀ rí tó bá sọ ti yìí kò ń ṣe wọ ẹ̀ jẹ́wọ́. ṣé ibà ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹni tó bá wọlé àbí ará àta tó ń gbọ́ yín bọ́ọ̀dù yẹn lógun ẹ̀jẹ̀ ní ìkọ̀kọ̀ ẹni nìkan náà lẹ́yìn. ṣé bí mo ṣe wà bá dìde fún ara yìí fún ìfúnmọ́ lágbára dìde fún mi máa dìde máa sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi káàkiri máa pè fóònù máa pè wọ́n ó pẹ̀lẹ́ ìyàyọ̀ ti ní ọgbà àgbà ojú ti tì í o ojú ti tì í. mọ́mí ẹ rántí pé ẹ láwọn ọmọ ilẹ̀ ṣe rántí. kò sóhun tó máa ṣe ní nítorí mi bá dìde. mọ́mí lórí mo lẹ́ sí kò sẹ́ni kankan fún wa. ayé ọ̀tọ̀ọ̀tọ̀ lè yí òwe. èyí tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn o ọlọ́run àṣeyọ̀wò ni ọ máa jẹ́ ń jìyà. ayé ọ̀tọ̀ọ̀tọ̀ lè yí òwe. èyí tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn o ọlọ́run àṣeyọ̀wò ni ọ máa jẹ́. ọmọ mi ẹyọ kan náà ètò kù fún mi bàbá ẹ ti ṣaláìsí ó wà ní appendix wọn ni wọn fẹ́ ṣe operation fún ó ti wá wú wọn fẹ́ bẹ́ ó ní lẹ́yìn sọ̀la ni tó bá ti yẹ ó ní kú ni. kò ní kú in Jesus name kò ní kú ní agbára ọlọ́run ọmọ yòówó màmá
ṣe rí ẹ fi ọkàn ara yín balẹ̀ ẹ má kó ẹnu ojú náà ẹ má sọ ẹkún mà ọlọ́run ò ní ṣẹkún ní tiyín ṣe rí kò sí nǹkan tá a mú wálé ayé kò sí nǹkan tá a máa mú lọ sọ́run ohun gbogbo láyé ti ọlọ́run gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ti fi ọlọ́run ṣe àgbẹ́kẹ̀lé ọ̀run ní jogún òfin ṣó ti yẹ yín àwọn èèyàn tó sọ pé kẹ́ wá bá èmi ayọ̀ kò sí ẹni tó máa sunkún délé ayọ̀ tí ò ní rẹ́rìn jáde ní agbára ọlọ́run ọ̀rọ̀ yín ti di ayọ̀ ẹ fi ọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́n màmá èèlò ni ẹ sọ pé owó tí wọ́n fẹ́ fi ṣe operation fún ọmọ. 30,000. 30,000. kẹ́ ẹ máa wo mi bí ṣe jókòó láti kọ́ sí lọ́wọ́ mi. ẹ má wọrí ohun gbogbo ti ọlọ́run ni ẹ dìde ẹ tẹ̀lé mi kálẹ̀ máa bọ̀ náà ẹ má wọrí. ẹ dìde ẹ má bọ̀ náà. èmi ayọ̀ tó jẹ́ pé mo ń ṣe fún ilé mo ń ṣe fún mo ń ṣe fún ẹbí mo ń ṣe fún ara mo wá ní ìṣòro mo wá di ẹni tó fẹ́ máa tọ́jú ẹ̀ láì kàkà kí ilé máa ṣàlù gbogbo akẹ́kọ̀ọ́ láì ní máa fún mi ò jókòó mo ní láti rí Àlàbí lálẹ́ ọ̀nfẹ́lẹ́ ni mo gbọ́dọ̀ rí alẹ́ ni mo gbọ́dọ̀ rí Àlàbí. èmi náà mọ bó ṣe wá pẹ́ báyìí lálẹ́ ó ti yẹ kó wọlé àwọn mọ̀ pé ó máa wálé ṣálálẹ́ yìí. ṣé bó máa wálé wá sùn lẹ́nu. àwọn máa wálé wá sùn. ìgbàkúgbà tí Àlàbí bá dé máa dúró dé. but báwo lójú ń ṣe wá kọ́rẹ́ lọ́wọ́ báyìí tó yọ lọ́hùn ojú ti kọ́rẹ́ lọ́wọ́ jù ṣé kò sí nǹkan kan. ojú mi tó kọ́rẹ́ lọ́wọ́ yẹn ó kọ̀ kọ́rẹ́ lọ́wọ́ lásán ni kò sí nǹkan kan. ó dá ìjókòó kí n ṣe oúnjẹ fún mi. ẹ lè fẹ́ ṣe oúnjẹ fún mi àbí. kí n dúró jẹun. ẹ dúró jẹun kí n ṣe oúnjẹ fún yín. gbogbo nǹkan tó bá fẹ́ jẹ wà ní màá ṣe fún yín. dákẹ́ inú ẹ̀ tó bá pariwo pẹ́rẹ́ àbí tó bá sá lọ sí ibikíbi ilẹ̀ agajù ẹ lọ wà á gbẹ owó ẹ lóṣù. ẹ̀wí fẹ́ ni ń kánjú pé ohun gbogbo nígbà tá kọ́kọ́ wà fún ẹ sọ fún ìyàwó ilé tó fomi tútù ẹ mọ́ lọ́gìnìntìn fóun tí òye ń bọ̀ wá gbòmí lójú abiyamọ àsápajúdé eré ayé ìsàkúsà eré ewèrè kò sẹ́ni tó kánjú tí ò lẹ́yìn àyàfi kéèyàn ó gbà kádàrá ẹni tí ó gbà kádàrá gbà kodoro àìgbà fọlọ́run níyọnu o ẹ má ṣe sáré àsápajúdé sálákejì àgbà fọlọ́run nísinmi o kóhun tá ò mọ̀ kó má bà ìta mọ̀ jẹ́ o àìgbà fọlọ́run níyọnu o ẹni tí ò ní sùúrù ó di dandan kó lẹ́yìn o àgbà fọlọ́run nísinmi o ẹ̀sìn mẹ́dọ̀kẹ́ má bọ́jọ́ lọ́jọ́ lọ o àìgbà fọlọ́run níyọnu torí gbangba dẹkùn kedere abẹ́ wò àgbà fọlọ́run nísinmi o ẹni tí ó gbà kádàrá fojú ra burú o àìgbà fọlọ́run níyọnu o àgbà fọlọ́run